How long lẹ fẹ́ ṣe gbogbo ilé? Ìwọ̀n kún mi ò balẹ̀ o. Èdè mo pé mò ń travel lọ́tùnla. Ṣé kí n dúró ṣé kí n má lọ mọ́ àbí kí n ra tíkẹ́ẹ̀tì kémi àti yín jọ lọ? Èdè mo pé mọ́ mi ò néyàn kankan àfẹ́mi àti yín àfọlọ́hun. Nǹkan tẹ́ ń ṣe yìí ó ti tó. Ẹni tó kú ó ti lọ. Tumi nínú sick. Tinu mi no sick. Tumi nínú sick. Accident ni kí ọ̀dà gbére fún mi pé òun lọ sí Ìbàdàn bẹ́ẹ̀ kán wá pè mí. Èmi ni o lè easy bẹ́ẹ̀. Mo kàn ní láti get out. You have to put yourself together. Ó ti pẹ́ tó. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ká orí bọ́nú ó ti tó. O ṣé. Thank you. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ẹ lè ṣe gbogbo eléyìí lọ títí báyìí. Ẹ ní láti put ara yín together. Ẹ ṣì máa rí obìnrin alálùbáríkà mi tẹ́ máa nífẹ̀ẹ́ tó máa bímọ fún yín. Tẹ́ máa jọ bára yín kalẹ̀ tí ò ní kú. Mo rí rẹ̀. Ẹ má sùn. Mo rí rẹ̀. Má bá mi sọ̀rọ̀ obìnrin kankan. Má bá mi sọ̀rọ̀ obìnrin kankan báyìí. Àtọ́ fílẹ̀. No, for now. Mo understand, boy. Má sùn kún mọ́ ẹjọ́. Thank you. Thank you. Ọ̀rọ̀ ilé ayé. Ejò yìí rọra kápọ̀ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà ó. Ohun àfẹsọ̀mú kì í bàjẹ́. Welcome, sir. Báwo ni ṣe sà? Ibi tí a pè lórí o, a kì í fi tẹ̀lẹ̀ bó tilẹ̀ mọ́ bí ń tí. Kí ló dé, kí dẹ̀ ṣe? Ẹ kórìíra ọ̀fọ́n, ẹ lọ tí náà bá here. Fọláwẹ̀. Ọkọ mi. How are you? Ó tún pẹ́. Normal traffic here náà ni. Nǹkan stuck sínú traffic here for like 2-3 hours. Traffic náà ni. Ẹ bá mi dáadáa o. That's good. Ẹlẹ́mìí méje ni ó ṣàrí gbogbo ẹ̀ ló pé síbẹ̀ ẹ̀dọ̀ edé ṣáàkì ara ẹran panla. Jẹ́ kí n lọ charge laptop so máa padà wá láti wá jẹun. Ètò fẹ́ lọ ṣiṣẹ́ ọ́fíìsì. Later ni màá ṣe yẹn bọ̀ jẹ́ kí n charge laptop. Ó yẹ lọ freshen up kẹ́ wá jẹun. Okay. Mo ń ṣe yàtì. Ẹni tí ẹnu ẹ̀ ò bá kan rú oúnjẹ yìí. Ọ̀rọ̀ ilé ayé. Ejò yìí rọra kápọ̀ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà ó. Sọ oúnjẹ fún ọkọ aláìgbọràn tó bá ti pẹ́ wọlé tó bá fẹ́ jẹun lọ dáná oúnjẹ fúnra ẹ̀. Oh. Ó ti wá gẹ̀ẹ́tẹ́ báyìí.
Babe. Story bushmeat and the hunter. Babe. Yeah. Mo ti ṣetán, mo ti lọ sí ọ́fíìsì. Oh, ó dàbọ̀. See you later. Kí wọ́n níbi iṣẹ́ o. Bushmeat and the hunter. Oh, nice bàjẹ́. Èwo ló máa ń mẹ́wò, èwo ló máa ń win. Fọláwẹ̀. Yeah. Ó ti tilẹ̀kùn yẹn, kí ló ń ṣẹlẹ̀? Ó tilẹ̀kùn yẹn náà. Wá bá mi ṣílẹ̀kùn jẹ́ kí n máa lọ sọ́fíìsì. Ṣé bí fìrì ìgbọ̀n ni ẹ́? Ṣé fìrì ìgbọ̀n ẹ ò lè ṣílẹ̀kùn mọ́ ni? What do you mean? Nǹkan tí mo mean ni pé òun feel too big, òun feel too pompous fún ìyàwó tó fẹ́ sílé. Orí èmi bí pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe, àṣegbé ni gbogbo nǹkan tó bá ṣe fún mi, right? What are you saying? Kò yé mi, kí lè tí wọ́n gbé lè tó sọ yìí? Kí ló ṣẹlẹ̀? Wo babe, mo ní iṣẹ́ tí mo fẹ́ ṣe o. Mo ní láti àwọn kan wọ́n bọ̀ ní ọ́fíìsì wa dẹ̀ ní láti defend the project yẹn. So ti ẹ̀ ń sìn, and I have just 1 hour láti ṣiṣẹ́ lórí ẹ̀, please. Ó tún ń fa kó ń fi gbéraga bá mi sọ̀rọ̀. Aláyé, ṣó fẹ́ gbọ́? Kò síbi tó ń lọ lé ni. Yeah, because èmi ni mo tilẹ̀kùn. And ibi tí mo tọ́jú kọ́kọ́rọ́ yẹn sí, ó lè rí. Fọláwẹ̀, kí ló tó ń ṣe báyìí náà? Má delay me for goodness sake, má delay me please. Tó náà. Ṣebí ìgbà tí wọ́n dé lánàá tí mò ń complain pé láti ìgbà tó ti lọ wo time tó ń dé, did you apologize? You did not. Ó fi mí gúngi pé kí ni mo fẹ́ ṣe, right? Okay. Best staff. I am sorry. I am running late for work. Please, come and open your gate. Ó máa apologize. Bá ṣí gate. Iṣẹ́ tó máa lọ́ máa ka ẹ̀ lára, so ìwọ lè bẹ̀bẹ̀. Ẹ̀bẹ̀ tó yẹ kó ti bẹ̀ látànà tó bẹ̀ tó ń feel big, òun feel pompous. Mo ṣáà lè ti sọ pé sorry, wá ṣí lẹ́kùn Wá jáde. fún mi kí n ṣí. Ṣó fẹ́ gbọ́ ibi báyìí. Òun ni kọ́kọ́rọ́ yẹn wà. Àfi tó bá dẹ̀ máa lù mí láti yọ kí yẹn nìkan ló máa lè lọ bí iṣẹ́ lé. Mi ò ní láti lù ẹ́. Tí n bá wà ní mood dáadáa, mo máa fẹnu fa nǹkan yọ láyà ẹni. Ẹnu láyà ìyàwó mi. Màá lù ẹ́ kí n tó fa nǹkan yọ láyà ìyàwó mi. Wá fà á yọ sẹ́ẹ̀. Mo máa fẹnu fa nǹkan yọ níbi tó bá wà ní. Ó yẹ wá yọ ká pariwo domestic violence. Ṣó fẹ́ rẹ́pù mi ni? Mo fẹ́ rẹ́pù ìyàwó mi àbí kan sórí ẹ̀. Come and open this door for me. Ní ìranu òṣì. Wàá máa ṣe bí àwọn ọmọ tí ò níran. Àwọn ọmọ jálajàla. Pẹ̀lú bó ṣe kàwé tó kò hàn lára ẹ̀ kò sí anything tó hàn tó fi lè sọ wípé yes o lọ sí school. All the time wàá kàn máa frustrate me, wàá máa ṣe a whole lot of things tó lè hurt me for God's sake. Ní sùúrù, mo gbọ́ Yorùbá, òun pè mí lọ́mọ ìrankíran. No, mo sọ pé òun ṣe bí ọmọ tí ò níran. Yes, ọmọ ìrankíran ni mí. Kí ló ń ṣe ẹ́ tó ṣe? Máa jáwọ́ fún ẹ pé ọmọ ìrankíran ni mí. Ṣé nǹkan tí mo sọ fún ẹ kò yé ni? Ṣé Yorùbá tí mo sọ fún ẹ kò yé? Yorùbá tí mo bẹ́ẹ̀ sọ kò yé? Ṣó fẹ́ gbọ́? Kò sí bàbá ńláku bàbá ẹni tó máa sọ fún pé kí n ṣílẹ̀kùn fún ẹ lẹ́nu. Ọdẹ, orí ẹ ò pé, orí ẹ kò gbọ́ ní ọpọlọ bó ṣe lè wò fún ọ. Ṣó fẹ́ pọlọ́pàá ni? Èmi mọ̀ pé mọ́mì ló fẹ́ pe ọmọ mọ́mì. Hello mọ́mì. Ó máa kọ́kọ́ gba permission. Hello mọ́mì. Fòṣìwẹ̀ tẹ́ gbé sínú ilé fún mi tẹ́ pè ní Fọláwẹ̀. Mọ́mì. Ó tún ti tilẹ̀kùn mọ́mì, ó ní mi ò gbọ́dọ̀ jáde. Báwo kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà? Tí ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ tá ni wọ́n pọ̀ tó báyìí kí ló ṣẹlẹ̀ rẹ́ tí ẹ ní sùúrù fúnra yín. Àwọn ìyàwó àbẹ̀sí wọn fẹ́ wá sí ọ́fíìsì mi láti wá wò kó tó fẹ́ wò kó jẹ́ kí jáde lọ síbẹ̀. Mọ́mì, ọ̀rẹ́ kọ́ lẹ ṣe fún mi yìí o, ọ̀rẹ́ kọ́ lẹ ṣe fún mi yìí o. Tẹ́wọ́n ní pé ọmọ tí wọn ò kọ́, tẹ́wọ́n ní kémi wá fẹ́. Ṣé ìsí ilé mi ṣe fẹ́ máa bá yín kọ́ mọ́ tẹ́ẹ̀kọ́? Ṣé ẹgbọ́n mi tí mo fi 9 good years jùlọ tó bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ pé wọn kọ́ ẹ̀mí. Ẹ pẹ̀lẹ́ ọkọ gan. Ẹ máa gbọ́, ó dá bá mi gbé fóònù fún. O tún sọ èjì. Bẹ́ẹ̀ mọ́mì fẹ́ bá ẹ sọ̀rọ̀. Ìwọ òṣèlú fẹ́ gbẹ̀ ẹ́. Aláìní tìjú. Mọ́mì. Ọkọ mi kí ló tún ṣẹlẹ̀ wá àtọ́pọ̀ kí ló tẹ tún ń jà? Ẹ ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ. Ó bẹ̀rẹ̀ sí máa rán mi lọ sílé. Bóun ṣe ń rán mi lọ sílé ẹ̀ tí mi bá fẹ́ ṣe bíi tiẹ̀ tí ò lẹ́kọ̀ọ́. Kébí náà bẹ̀rẹ̀ sí máa búyà ẹ̀. Wọ́n bí ẹja kó búyà mi. Wọ́n bí ẹ kó búyà mi. Mọ́mì, ẹ má bínú ma, ẹ̀yin kọ́ ni mo sọ. Ìyá ẹ̀ bóun ṣe dárúkọ ìyá mi, èmi náà kọ́ wò pé kébí náà dárúkọ ìyá ẹ̀. Mọ́mì. Ẹ̀gbọ́n kọ́ èmi ò lè. Ṣé rí nǹkan tẹ́ ẹ tà fún mi? Ṣé rí n tó ń tà fún yín? Point of correction ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan pé kò gbẹ́kọ̀ọ́ mo kọ́ ó ti yẹ ń sìn ẹ̀ mo kó di yẹn mú bẹ́ẹ̀ ṣó ti gbọ́. Mọ́mì, ẹ̀yin kọ́ ni mo mean as in nǹkan tó ń sọ lèmi náà ń dá padà bọ̀ ó kàn fẹ́ dàbí pé ó ń bá. Fọláwẹ̀. Mọ́mì. Indirectly. Àdìkò lù mí sẹ́ẹ̀. Indirectly. Mọ́mì, ẹ̀jẹ̀ kó lù mí ṣọlọ́kùnrin ni. Fọláwẹ̀. Lù mí. Ok, bá ń wo ẹ ti wo ìwọ náà sórí tí ọkọ èèyàn bá ń sọ̀rọ̀
ó máa fún ọkọ ẹ lọ́wọ́ kì í ṣe pé tẹ bá ti wá ń jà wàá máa sọ̀rọ̀ bó bá ṣe wù ẹ́ sọ́kọ ẹ kò dáa. mọ́mì mo ti gbọ́ kò sí nǹkan tí mo máa ṣe mo máa gbọ́ràn sí lẹ́nu náà ni mọ́mì bọ̀ ṣe mọ̀ pé 7 lifelines ni mo fún yẹn dẹ̀ tí lo 6 bẹ́ẹ̀. méjì ní lọ́dọ̀ mi àníyá ò kọ ẹsẹ̀ àníwọ̀n kọ ẹsẹ̀ àwọn tó kì í kọ́ ọmọkùnrin àwọn náà. orí ìyá ò pé. ẹ̀yin kọ́ mọ́ mi. Fọláwẹ̀ ó dáa mo gbà àmì ìrí kò bú mi ìrí bẹ́ẹ̀ wọ́n ṣàṣílẹ̀kùn fún jẹ́ kó máa lọ ibi tó ń lọ. Fọláwẹ̀ mo ní kó ṣílẹ̀kùn jẹ́ kó máa lọ ọ̀dà èmi náà máa kàn yín lára ń sì wọ́n jẹ́ kó máa lọ ṣó ti gbọ́ gbogbo ẹ̀ náà la máa yanjú lẹ́nu. máa lọ ṣì fún sórí ṣódà. let me have my phone let me have my phone. ibi ni mo fi kíìsì ò tí o mọ̀ ṣórí. hello mami. best half máa of pè the é padà year. later. ọkọ mi máa wò máa lọ ibi tó ń lọ tiẹ̀ ṣó ti gbọ́. ẹ wo nǹkan tí mò ń sọ fún yín tẹ́ ẹ understand ẹ ni pé olóṣì fòṣìwẹ̀ fúlànù wẹ̀ òṣì fúlànù wẹ̀ wẹ̀rẹ̀ kẹ́gbẹ́ fún mi ohun tó fojú mi nìyẹn. èmi náà máa dọ́dọ̀ yín ṣó ti gbọ́ ok ó dàbọ̀. ọmọ ọmọ mi géńdé ọkùnrin ká àwítà ìwé olóhùn fọdún 8 jù mí lọ ní tìjú kankan pé mọ́mì náà mọ́mì mo fẹ́ mọ́ mi mọ́mì mo fẹ́ tọ̀ mọ́mì wọn bá tí ní kò lù mí wọ́n gbà. mo ń dúró dẹ̀ kó ṣòṣì ẹ. tí ìbá ṣí fún ẹ kò sí nǹkan tó lè ṣe kò sí. mo ti fẹ́ kó lù mí níṣẹ́ ṣó lè lù mí ni ó ṣà òun mí sókè òun mí sílẹ̀ ọkọ̀ gan wá lù mí ó mi ẹsẹ̀ ò lọ bá àwọn ọkùnrin ẹgbẹ́ ìjà tí ẹ lù mí gan fi ọkùnrin tó jẹ́ ràn mí lé ni àní fọwọ́ kàn mí sẹ́ tí bá fẹ́ ṣe báyìí mi ní ṣí fún ẹ máa make sure kó lù mí kí ni ó lè ṣe ó yẹ wá lù mí. irú ìgbéyàwó wo leléyìí náà báyìí nígbà tẹ́yìn méjèèjì tẹ́ bá joyè táìsìn kalẹ̀ sílé ọkọ ò fẹ́ gbà ìyàwó ò fẹ́ gbà ọlọ́run máa bá mi kó sáwọn ọmọ yìí nínú ọlọ́run ìrẹ́pọ̀ yín mà ni mò ń fẹ́ ọlọ́run àṣánú mi máa ṣánú mi ọlọ́run máa bá mi sáàrin àwọn ọmọ yìí ṣe máa bá mi gbógun èṣù wí ọlọ́run máa bẹ́ẹ̀ mú láti délé wọn mú láti débẹ̀ ọ̀rọ̀ orí fóònù kọ́ kí n délé wọn ká tiẹ̀ yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn lè má bá báyìí lọ wọ́n bá ti wá bímọ nǹkan. ọ̀rọ̀ ilé ayé ejò yìí rọra kápọ̀ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà ó. ẹ rà wá ẹ wo èmi fẹ́ wọ kitchen kí n bá yín wá kọ́tẹ́ máa jẹ. wá náà ọkọ mi wá máa bọ̀ wá jókòó náà. ṣé ebi ò ti pa yín. tí ẹ̀ sì jókòó máa ṣe jẹun ò jókòó ọkọ mi. kí ni. Adébáyọ̀mí Àyìnlá ọ̀rọ̀ tó bá gbà jókòó ẹnìkan dúró sọ ni mo ṣe ní wá jókòó náà. ṣó rí ọkọ mi ìgbára là ń búra o ẹnìkan ò ń bú Ṣàngó lẹ́rù màámi kí lẹ máa jẹ màámi mo fẹ́ wọ kitchen tó o fẹ́ lọ ṣe báyìí ẹnìkan ni ẹnìkan ló yẹ kó ṣe èmi mo ṣe wọlé mọ́mì kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ má dẹ̀ má sọ fún tí mo fẹ́ jẹ torí mo mọ̀ pé iṣẹ́ tó yẹ kó ṣe ni níbi tọ́jú orí ẹ̀ gbèdé kì í ṣe wọlé tó yẹ kó máa ṣe mọ́ kí ló ń ṣẹlẹ̀ gangan ọkọ mi kí ló dé a ti sọ ní sísọ àsọ lẹ́nà àsọ ní gbogbo ẹ̀ kọ́ náà ṣe ní kí ló ṣẹlẹ̀ gangan ọkọ mi ó dá pé lọ́kùnrin kí ló dé. ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù ṣé bí mo ṣe ń wò yín sí yẹn ó dàbẹ̀ pé ara yín gan ti fẹ́ máa gbóná ju tèmi lọ. kí ni mo tún ń dúró ṣe kàn sì sọ pé ọmọ mi tó yòó sì jẹ bá ṣẹ lọ kí ló tún bá. bọ́ ó ní nǹkan tí mo bá yín sọ tẹ́lẹ̀ mo kí àti bá yín sọ̀rọ̀ yẹn kan ó rẹ̀ ní kí ẹ fara yín balẹ̀ pé láìpẹ́ láì jìnnà ẹ máa mí tẹ́ni kìdẹ́ ń ṣe ìrànlẹ́rálẹ̀ nǹkan tí mo fẹ́ wá fún yín o ṣẹ́rí tẹ́ bá rọ́mọ yẹn àfi bí ẹni ju Elédùmarè. She's so beautiful, she's so calm, she's collected, very reserved ẹ máa láìkẹ́. ó wá dà. Màámi ẹ má dọ̀rọ̀ padà sẹ́yìn wọ́n sẹ pé èèyàn tá a bá ń gbéyàwó bọ̀ wá bá kò kí n garun ẹ̀yìn àgbà náà lè máa ń pa bẹ́ẹ̀ lòwe. jẹ́ kẹ́mi garun èmi ti fẹ́ garun a ó ti tó gẹ́ jẹ́ ń garun. Màámi ṣe wọ́n pé ẹ ti pẹ́ tó tí bá dẹ̀ fẹ́ wá fún yín kan nǹkan tó dáa tó wà of high standard tó wà substantial ló yẹ kí n wá fún yín ọmọ tí mo dẹ̀ mú bọ̀ yìí kò ń parọ́ kò ń jalè kò ń mú kọ́mọ́kàn kò ń báyọ̀ yòdì kódà tẹ́ bá bomi sí lẹ́nu náà omi sí ẹ̀yìn sè oyin ọ́nì tẹ́ bá kàn sí lẹ́nu báyìí kò ní gbé mi. I'm serious. ìrètí pípẹ́ ó máa ń mọ́kàn ṣàkó lọ ni òun náà wà dà òótọ́ mo ti bá a sọ̀rọ̀ bí ẹ̀ẹ̀mejì lóòótọ́ tó ní kí n bá a sọ̀rọ̀
pé ìlú òyìnbó ló wà èmi náà ń gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tá a bá rí la mọ̀ ẹni tá a bá rí la rí jẹ́ sọ fóònù náà kó tètè palẹ̀ ẹrù ẹ̀ mọ́ kó máa bọ́ bá mọ̀ pé òun lọ́kọ̀ fẹ́ bẹ́ẹ̀ ni tó bá ti ń pẹ́jù bẹ́ẹ̀ bá ti pẹ́jù lórí mi ẹṣúkẹ́ṣú máa bá ń bẹ̀ ni. Deni ṣé bó ṣẹlẹ̀ kẹ́ fara yín balẹ̀ ẹ má jà ń pátá ṣẹ̀rí òun náà ẹ mọ ọ̀rọ̀ àwọn aráàlú òyìnbó àti travelling àti everything iṣẹ́ gbogbo ẹ̀ so náà ṣe ń put one or two things together náà ni wọ́n ń kọ́ gbogbo nǹkan ẹ̀jọ́ náà ó máa tó yọjú sí yín láìpẹ́. ó jẹ́ sọ fún bí ó bá ti pẹ́ jù tó bá ti pẹ́ jù ní tèmi ẹlòmíì máa ṣàyè bẹ̀. Màmí ẹ má ṣe bẹ́ẹ̀ o ṣẹ́rí nǹkan tí mo fẹ́ mú wá fún yín kó dùn kó pọ̀ kó pẹ́ ni ẹ ti dúró jù kò ní dákẹ́jẹ́ nǹkan tí ó dá. ṣùgbọ́n ẹ má jẹ́ ká pẹ́ jù ó bá ṣe ń pẹ́ jù ẹlòmíì àṣàyè bẹ̀ ẹ bá a sọ fún wọn bẹ́ẹ̀. ẹ kì í máa yọ àkọ́tẹ́ máa jẹ. àtẹnumọ́ mi pọ̀. mi sọ bẹ́ẹ̀ o. o. Iṣu àtẹnumọ́ òkè jóná wọkọ mi kò ní bí mo ṣe ń wo mo ṣe fẹ́ ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe jọ torí ọlọ́run kó jẹ́ kó yọjú o kó yọjú ó ti tó gẹ́ ìwọ ló máa wọ kíṣìn ọlọ́run bomi fún kò jẹ́ kó yá mi lára gan àti wábí. tí kì í ṣe pé wọn ò gbé mi ra náà mo wá bẹ̀rẹ̀ sí máa wò wá ọmọ aláìlẹ́kọ̀ọ́ bí ọmọ aláta ojú wo mo fẹ́ máa fi wò yín báyìí mọ́ mi ojú wo mo fẹ́ máa fi wò yín mi náà kì í ṣọmọ bẹ́ẹ̀ mọ́ mi ẹ mọ̀ mi. mo understand ọkọ mi inú bíbí kò sí tí ò lè sọyàn dà kò dẹ̀ sẹ́ni tá bí nínú tí ò ní bínú gbogbo dìdéńdẹ̀ má wọrí. ẹ má bínú sí mi. mẹ̀díà mi lè bínú sí ẹ mo mọ̀ pọ́ bí ẹ nínú ló fi lè máa sọ pé gbogbo tó ń sọ yìí má wọrí. ọkọ mi ló pin mí lẹ́mìí òun ló là mí lóhùn. mo understand ẹ. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan ìtara ló ń ṣe mí báwọn ń fìyà jẹ mí ń fìyà jẹ mí kò sí nǹkan kan tí mo mọ̀ ṣe lójú ọkọ mi. ọkàn rẹ balẹ̀ tẹ́bẹ́ mi mo fẹ́ fún ìyá ò lè jẹ́ lójú mi sórí bíbá yìí ló máa bá mi lẹ́nu tó bá dé èmi àti àjọ mú nǹkan lẹ̀. nǹkan tí mo sọ yé yín báwo máa compare mi mọ́ ìyàwó ẹ̀ ìyàwó tó ti kú. ó ń fi òkú wá láàyè ṣó rẹ ni mo má dá lóhùn ó ń dígbọ́n ni ṣó ti yẹ. mi ì fẹ́ máa complain fún yín gbogbo ọ̀nà ló fi ń fìyà jẹ mí o ẹ̀wọ̀ kò ń bá mi ní nǹkan kan. mú mi ò ń forun dùn mí ó ń fi oorun kí ló tún lè dùn obìnrin jù bẹ́ẹ̀ lọ. ìyá ló wọ̀ sí jù láyé. mo fọwọ́ kàn mí àfi ẹ̀kọ́ kan tó bá kàn wá sí lára mú mi àìmọye ìgbà máa tún lọ máa wọra mi inú mìíràn máa tún ti wẹ̀ máa. ta ni. bóyá ọkọ mi ni. lọ sílẹ̀kùn fọkànbalẹ̀ mo wà ń bí fọkànbalẹ̀ mo ní kó sílẹ̀kùn. mi tó bá ti dé báyà mi ṣe máa ń já nìyẹn. àmọ́ jáyà o wo bíbí òun jìnnà sí yàn. má jẹ́ kó bínú ẹ mú mi. kí má bàa sọ̀rọ̀ ètì ìwọ ló fún láyè. mo ṣe máa ń gbàdúrà tó bá ti kọ́kọ́ dé nìyẹn o. ọkọ mi who is there ọkọ mi olówó orí mi ẹ káàbọ̀ ẹ kú rìn ṣé kò sí wàhálà níbi iṣẹ́ lé ní ṣé anybody ò gbé báwo yín tó ní lẹ́nu orí bíyàwó ẹ̀ tẹ́lá bàbá ó bóyá kó ọmọ yìí ní àyà jẹ máa ṣe báyìí náà kó dà. ẹ gbé báàgì yín ẹ gbé fún mi lẹ́yìn ni. gbẹgbẹgbẹ fún báàgì mọ sílẹ̀. kí ló dé tó ń jagbè wọ́n tún fẹ́ gba báàgì lọ́wọ́ ẹ̀ kí ló tẹ̀yìn ọkùnrin máa ń ṣe báyìí tẹ́kọ̀ọ́bìnrin tó bá tí a bá sọ̀rọ̀ jàre èmi ò fẹ́ ṣítìn mi ò láì kéèyàn máa ṣítì èèyàn àwọn obìnrin lèmi náà nà òun náà lábúrò nà kọ́ máa ń ṣe báyìí pẹ̀lú àbúrò ẹni ọkọ̀ báwo ló ṣe máa fì. Màmí. ọmọ ìdí ẹ̀rọ bàbà pẹ̀lú ẹ. omi tán gbé fún yín ẹ̀ tí ì mú. mi tí ìráyè mú ni. mi ò dẹ̀ ra bó oúnjẹ wájú yín. màá yìí jẹun kí n tó lọ. ìyẹn ni mo máa fi fura bí ó fi nǹkan sóúnjẹ fún yín lẹ fi ṣe léètẹ́ ṣe. kọ́kọ́ sóúnjẹ fún mi. ṣé mi ò pè yín mi ò bá yín sọ àbẹ́yìn náà ò gbọ́ ohun ẹ̀ bó ṣe ń bá yín sọ̀rọ̀ lórí fóònù láàárọ̀. inú lẹ́ẹ̀mí ń gbà yẹn ìwọ ló jẹ́ kínú bí. èmi. ìwọ ló finú bí. Fọláwẹ̀. ọkùnrin ṣe ìdí láti fi ṣe ni ẹjọ́. Fọláwẹ̀ jọ tó Ọlọ́run má tìjú. kò dá báyìí náà. Màmí ẹjọ́ Fọláwẹ̀ dìde jẹ́ ká ṣe bá àṣejọ máa ń ṣe lójú màmí. báwo la ṣe dìde wá ṣe bó ṣe máa ń ṣe. ọ̀rọ̀ ẹ ò yé mi. ọmọ àlè ni ẹ tó bá dìde ṣe bó ṣe ṣe. tó o bá dìde ṣe bó ṣe máa ń ṣe lójú màmí ọmọ àlè ni ẹ. kí ló dé dídẹ. ẹ̀yin kọ́ ni mo ń bá sọ̀rọ̀ láàárọ̀ tó ń ṣépè fún yín. tí kò ṣépè fún mi ìwọ ló bí nínú. ó ti rẹ ọkọ mi ẹ má jẹ́ kí tension pressure bí ṣe rọra fún un pẹ̀lú. bá ń wò ó lè rírú obìnrin yìí mọ́. Fọláwẹ̀. ọkọ mi. kí ló
kẹ́pẹ́ yan ọkùnrin ẹ̀ nítẹ̀lọ́rùn obìnrin tó bá forí gbági tó pàṣẹ tó forí gbọ́pẹ̀ ó lè máa bẹ̀rù. ìyẹn ló máa pè mí mami ìyẹn pè mí ẹ mú fòṣì tẹ gbé wá fún mi ẹ mú lọ ìtẹ fẹ́ forí gbági gbọ́pẹ̀ yẹn ẹ mú wá mà ẹ mú wá. ọmọ yóò dápọ̀ mo sọ fún ẹ láti lẹ̀. stress tí mo go through lẹ́nu ìtì. èyí mi stress ibi iṣẹ́ ti pọ̀ jù. Fọláwẹ̀ pariwo mọ́ olúwa mi. Fọláwẹ̀ olówó orí mi. God will judge you. kí ló fẹ́ pè. God will judge you ìwọ ó fẹ́ dàbí lórí wà bí. mọ́mí mi ò ráyè gbogbo drama yẹn. ẹbí mo ń ṣe drama ó lè bá yí ọmọ yìí jẹ́ ó lè sọ́dọ̀dẹ̀ kí ló dé tó ń ṣe báyìí Fọláwẹ̀ ṣùgbọ́n kú ẹ láyà ìjẹ́wọ́ bíbí ọ̀ṣọ́rẹ́ èèyàn kan o bó bá ti lọ ní bíbí pẹ̀lẹ́ báyìí ó máa ná ọ̀sẹ̀ lọ́jọ́ kú ní adẹ̀ ní rírú ẹ̀ jẹ́ kí n lọ́ba ẹbẹ́ mi mo bí nǹkan mi. ọkọ ẹni olúwa ẹni. mo mọ̀ mo ti fún lọ́wọ́ tó nígbà tí òde wàá gbà yẹn jẹ́ kẹ́mi lọ fún lákùrẹ́ ṣe bá wọ̀ ní wọ́n fún tí ò gbà èmi á lọ fún lákùrẹ́ má wọ̀rí àjọ máa ná tó bí owó ni èmi mo mú àwọn ọdún lẹ́yìn kò dẹ̀ sí ẹ̀mí mi kan tó máa mì ẹ́ báwo o fi mílẹ̀ sórí ìdúró báwo. èmi àti ilé àforí dára ẹ tí ì mọ kọ̀ọ̀kan máa fi nǹkan tó ń pè lóbìnrin hàn yín. ọ̀rọ̀ ilé ayé. ìyàwó mi Ayọ̀ọ́lá tó fẹ́ máa dọ́rọ̀ padà sẹ́yìn ó dìgbà tí n bá fẹnu mi sọ fún ẹ pé mò ń mí ìfẹ́ ṣé possible kí n má mí ìfẹ́ ni baby wo o lè imagine because o ní idea bó ṣe ń ṣe mí báwo ló fẹ́ kó máa ṣe mí ju bẹ́ẹ̀ pé kó ti máa gbé ní ilé pẹ̀lú mi lọ baby you just have to be fast ọ̀rọ̀ mọ́ mi ló mẹ́nu bàbá yẹn every day ni mọ́ mi fi ń dà mí láàmú ọmọ tó bá mi sọ̀rọ̀ yìí ìgbà wo ló ń bọ̀ ìgbà wo máa rí ìgbà wo máa rí baby gẹ́gẹ́ bí nǹkan tí mo sẹ́wọ́ náà ni kò ṣe kíá all right my love mo kàn ní kí n wà láfẹ́ náà jẹ́ ká ṣe pápápá kó lè di bó ṣe yẹ kó rí all right my darling all right be good ẹ máa tún pè é padà I love you too. ẹ fura. báwo ni ọ̀rẹ́. mi ì wá òkè ṣó tẹ̀rí nǹkan tó tẹ̀ gbé mi wá síbí mọ́mí náà pè mí lánàá wọ́n dẹ̀ fẹjọ́ ẹ̀sùn mi wọ́n ní wà àtìyàwó ẹ̀ fàwọn ọlọ́kàn balẹ̀ kí ló ń ṣẹlẹ̀ náà I'm your best friend you can't confide in me what's the issue. ọmọ yẹn fẹ́ pa mi náà jẹ́ kí n sọ pé mọ́mì fẹ́ pa mi torí ọ̀nà tó fẹ́ pa mí àwọn fúnra ara wọn mọ̀ ọ́ wọ́n kàn pretend pa àwọn ọmọ ni wọ́n fọ́ọ̀sì ọmọ yẹn lé mi lórí ni láti gbà tó ọmọ yẹn ti wà nínú ilé kò sí ọjọ́ kan rí tí mo think straight rí mi ò balance ayé mi rí bí n bá wà lọ́fíìsì tó bá ti tó time tí mo fẹ́ close ọkàn mi máa ń ga ni tí n bá ti di ẹnu géètì tí n bá ti dẹnu géètì tó bá ṣí géètì fún mi wọlé ó máa ń dàbẹ́ ní wọ́n ṣí wàhálà fún mi ni mi ò mọ nǹkan tó kù tí mo fẹ́ ṣe ju kọ́mọ yẹn kúrò nínú life mi lọ. dúró náà ṣé Fọláwẹ̀ kan náà àbí mi lọ́mọ tí mo mọ̀ ọmọ alálùbáríkà ọmọ tí mo fi ń tọrọ ọmọ. Hello. See who we are. Fọláwẹ̀ Ayọ̀ọ́lá. Uncle Ade. Just look at how radiant you're looking. Thank you. Ọ̀rẹ́ mi ń tọ́jú ẹ. Wọ́n tọ́jú mi o. I can see. Yeah, he's a good man. You look so good. Thank you so much. Blue suits, skin color. You can say that again. My darling. Ẹ kò lè báwo ni gbogbo ẹ ṣé ẹ wà stressed ṣé kò sí wàhálà kankan. Maybe àti ẹbí ṣe aṣọ one or two things bí àtàbà ṣe tán mọ́. Okay, I'll go in. But then, please, can I see you for a second? See me for what? Èmi àti ẹbí sí ọ̀rọ̀ life mi ni mo sọ lọ́wọ́ má distract mi. Báwo. Jọ, do me that honour. Lori, jọ. Ṣé ti gbọ́? Ọ̀rọ̀ life ẹ là ń sọ lọ́wọ́ ṣé kí n fi life ẹ lẹ̀ kí n lọ dá lóhùn. Ọ̀rọ̀ ọkọ láyà là ń sọ yìí. Ó lè pẹ́ ó lè tó 4 hours o. Mi ò mind mo àbí. Ṣebí nǹkan tó gbé síwájú mi nìyí. Pardon me, understanding gone now. In and out lásán ni. Baby, come, let's go. Máa wò lè drag mi bẹ́ẹ̀ níṣó máa tẹ̀lé ẹ. No, drag ẹ̀kẹ́ báwo ni máa drag ọkọ? Fọláwẹ̀ o má worry. Níṣó máa tẹ̀lé ẹ. Okay, baby. Uncle Ade. All right, I got you. All right. Báwo.
èṣù ni. Èṣù. Èṣù ni mo fẹ́. Ṣé wọ́n dé ṣùmọ̀ tó bá rí? Mo dé ṣùmọ̀. Kí ni kọ́lọ̀ èṣù? Kọ́lọ̀ èṣù rẹ̀. Kọ́lọ̀ èṣù ni. Ìwọ náà ò mójú ò mọ́ra. Wàá ti lọ wo abísì. Wá jálọ. Nù jẹ́ tẹ̀lé mi. Wọ́n jókòó sí pálọ̀ máa jókòó. Ìrọ̀rọ̀ katakata wo nìyẹn? Àlàyé lọ báyàwó ẹ̀ jáde. Tí mi ò bá ti jáde padà wá bá ẹ, mi wá nìyẹn. Báwo má lọ. Baby. Àbírú kí ló lè máa ṣẹlẹ̀ láàrin àwọn méjì báyìí lọ? What is it? Kí ló fòṣì? Kí ló fòṣì tó ń ṣe? Àníkà ni ẹsẹ̀ iṣu ìwọ gangan lè ṣu. O fẹ́ pretend pé òun nǹkan tí mo ń sọ right? Wọ́n ní kò sọ nǹkan tó fẹ́ sọ. Iṣu ni wọ́n ọmọkùnrin. Ìkà ni ẹ. Wàá máa fi pink gúnyán lára báyìí. Wàá ṣojú ẹ, ojú ẹ á wálẹ̀. Èèyàn á rí ẹ, wọ́n á lọ́mọ tán. Wọ́n mọ̀ pé iṣu ni mò ń bá gbélé. So o fẹ́ pretend for me right? No, bó ṣe ń pariwo ẹni mo fẹ́ kó máa pariwo sókè. So ẹni tó wà ń ta á lè gbọ́ ohùn ẹ, á lè mọrú èèyàn tó jẹ́ gangan lóòótọ́. Ṣé bó ń pretend ní tàǹsẹ̀? Kí ló fariwo ṣì? Ó dé láti ibi tó ṣì tó kó rẹ lọ, ó kúnlẹ̀ ó bẹ̀bẹ̀, bóyá ó bẹ̀bẹ̀ ni bóyá ó ń kíyàn ni. Continue. Ṣebí mi àti ẹjọ́ lágrímẹ̀ntì pé anybody ni wá kí wá nulẹ̀ apart from Mumsy. Àwọn ò ní làákàyè. In fact, àlàáfíà ó jìnnà sí ẹ. Ó lọ sí church òṣì kan bẹ̀ yẹn. Church tó o mọ̀ rí tẹ́lẹ̀. Day one tó dé church, ó dẹ̀ kó gbogbo crew church wá sínú ilé. Ẹ wá jókòó síbí. Wọ́n láwọn ń gbàdúrà, wọ́n ń ṣe deliverance wọn náà ṣe. Kó lè bẹ ṣogun tó ń jà ẹ ni. Mi ò ní deliverance kankan tí mo ní ìdínú ayé mi. Ìwọ lógun tó ń jà mí. Ìwọ náà lè deliver kúrò nínú ayé mi. Ṣọ́yìn sì kéèyàn máa bẹ́ ṣùgbẹ́ lé ni. Ìwọ lè ṣu tí mo bá gbélé. Ìwọ ò mọ̀ pé ara mi balẹ̀ tẹ́lẹ̀, ìwọ ni wèrè tó kó bá mi. Èmi ò mọ̀ bàtà rẹ̀ balẹ̀ o. Ó mọ̀ pé wèrè àtòṣì máa ń wà nínú ayé èèyàn tí ò bá rí ibi tó ti máa develop kò ní jáde. Wèrè ara ẹ ló jẹ́ kí wèrè tèmi náà jáde, mo dẹ̀ mọ̀ pé wèrè la fi ń wo wèrè ni. Èpè ló fi ń wo orí burúkú, òun lèmi náà ṣe di wèrè mọ́ ẹ lọ́wọ́. Ṣé bẹ́ẹ̀ ni? Wà á rí bàbá láàárọ̀ wò. Wo èmi ò tiẹ̀ bẹ́ lẹ́jọ́ sọ fún ọ̀rẹ́ ẹ̀ yẹn kó ṣí ẹsẹ̀ kó get out nínú ilé. Ṣé bí wọn kúnlẹ̀ tó ń kí bàbá ọkọ nígbà tó dé? Bàbá olórí burúkú ọkọ ẹ̀ kan tó ń kí ẹ kó ọjọ́ mẹ́ta àbí ó fi pọ́n lẹ́ni kò sí wàhálà òun lélẹ̀. No, wá sọ bẹ́ẹ̀ kó lè máa gbọ́ sọ yàrá ìyá ẹ̀. Má bọ̀ ó ti ní dájọ́ fà. Ẹ wá bá mi bẹ̀ wọ́n. Ó ti ní dájọ́ fà. Dìde má bọ̀. Dídé má bọ̀. Mi ọkọ mi kí ló ọkọ mi. Kò ní ìdí bó ṣe wà ní. Ìwọ tó rí ẹ ò pé. Ìwọ náà orí ẹ dàrú. Máa sọ́ọ́rí tí òṣìwọ́ lọ bí ẹ̀mẹ́ yẹn. Ó ṣe máa bọ̀ mí. Èmi kọ́ ni mo pè é pé kó wá wọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ni. Orí ẹ dàrú. Orí ẹ pé. Má délé mi gan mọ́. Má wà mọ́. Ohun àfagbára kankan. Ní kí ló ń ṣe ẹ èmi ò máa ń jọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ ti rò pé mi ò ní wà bí mo máa jọ yín lójú èmi mi ní wá sí pati Túnjí dá sí mi náà ok màá débẹ̀ mo ti ń bọ̀ nbẹ̀ títí máa pè ẹ́ tí bá ti fẹ́ débẹ̀ máa pè ẹ́. Mọ́tò yóò sìn bí kọ́kọ́rọ́ mọ́tò mi rèé náà. Mọ́tò dà gbéra. Yes sir. Kí ló ń ṣẹlẹ̀ mọ́tò mi dà? Madam ni wọ́n ní tẹ́ bá ti béèrè lọ́wọ́ mi pé kí n sọ fún pé kí wọ́n á béèrè lọ́wọ́ àwọn. Sọ bẹ́ẹ̀ fún ẹ. Bẹ́ẹ̀ ni sir. Ó sọ bẹ́ẹ̀ fún ẹ. Bẹ́ẹ̀ ni sir. Ibo ló gbé ní? Mi mọ̀ sir. O ò mọ ibi tó gbé mọ́tò lọ. Bẹ́ẹ̀ ni sir. Kí ló ṣẹlẹ̀ báyìí? Kí ni ti ṣe sọ báyìí Ọlọ́run? Ó ga o. No babe. No big deal now. What are friends for? Fọláwẹ̀, what is going on? Please drop it! Stop it! Nǹkan mi. Má pẹ́ jà o. Má pẹ́ padà, babe. All right.
Babe. So fẹ́ pa mí ni what's all this? I was on a call. On a call wo ló bá mi sọ ọmọdé tá sí mo fẹ́ gbé mọ́tò mi ò rí mọ́tò mi bẹ̀. Kí mọ́tò mi ni now? Ibo ni mọ́tò mi wà? What is going on? Mo bí mo báyìí lérè sí o sọ pé kí wá bá ẹ̀kọ́ ní pé kébì èmi òun rán gate man sí mi pé kí wá bí ẹ léèrè ibi tí mọ́tò mi wà. Mi fẹ́ disturb ẹ torí pé òun sùn ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fún àbúrò ọ̀rẹ́ mi. Yeah, on prepare fún ìnáwó ńlá mọ mi mọ ẹ and o mọ̀ pé téèyàn bá ń lọ sílé àná you have to look good so mo dẹ̀ wò pé mọ́tò ẹ kilẹ̀ dáadáa ó kún dáadáa òun mo ṣe gbé fún wọn. O gbé mọ́tò mi fún èèyàn. Àbúrò ọ̀rẹ́ mi. What that's supposed to mean? Àbúrò ọ̀rẹ́ fún kíni? Àbúrò ọ̀rẹ́ fún kíni ló sọ fún mi. Nǹkan tèmi tọ̀rẹ́ mi náà ni àánú nǹkan tiẹ̀ tèmi náà ni ìwọ ṣáà lọ́kọ mi and two shall become one. O lọ mú spíẹ́kì tí mo ti wá nínú ilé láti bí 1 month ago tí mo dẹ̀ bí ẹlẹ́rìí tó sọ pé o mọ bí tí spíẹ́kì yẹn wà. Oh, mo ti rí lẹ́yìn ìgbà yẹn. Ìgbà tó wá ní kí ló tó mú fún mi. Ṣebí spẹ́kì ni kí ẹ ṣáà wà lọ́wọ́ ẹ̀. Babe, why you? Pé wọ́n sìn kọ́ gbé mọ́tò yẹn padà wá fún mi jọ. I'm going somewhere. Àwọn èèyàn dẹ̀ ti dúró dè mí bẹ́ẹ̀. What's the ṣọ́ ara ẹ o? Babe, mọ́tò ẹ máa ti rìn jìnnà díẹ̀. Ní lọ síbo. Ìjẹ̀bú Òde. Oh, Ìta Òde. Ìjẹ̀bú Òde. Junction Òde. Babe, Ìjẹ̀bú. Wọ́n bí ẹ̀ta bẹ́ẹ̀. Gbé mọ́tò mi lọ sí Ìjẹ̀bú Òde láì sọ fún mi. Fọláwẹ̀. Babe, calm down. Lórí nǹkan tí ò lẹ́mìí mọ́tò lásán. Torí mọ́tò ló ṣe ń pariwo báyìí. Òun tì mí o. Fọláwẹ̀, òun tì mí o. Tó bá tì mí kan gírí máa yójú padà sí ẹ. Má ṣe gbogbo ètò ìṣe náà. Lórí mọ́tò lásán. Fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ mo fẹ́ gbé mọ́tò ẹ̀ jáde ńsìn torí mo ní láti débì kan. Tí n bá dé jẹ́ kí n bá mọ́tò mi lẹ̀ sọ fún wọn pé mo fẹ́ gba mọ́tò mi. Fún mi ní kí mọ́tò ẹ. Ó ní mo ti gbé mọ́tò ẹ ṣé mi ò wá ní jáde ni èmi máa jáde náà. So mi tún lè gba kí mọ́tò ẹ. Wàá ṣe gbá kí mọ́tò mi. Mi tún lè gbé mọ́tò ẹ jáde. Kí mọ́tò tèmi lè lónìí. Really? Now. Ó yá bá mi order ọ̀kadà. No, now le order now. Bá mi pè ọ̀kadà. Ṣé ìwọ mọ àwọn ọlọ́kadà tó wà ní junction? Fọláwẹ̀. Àwọn ọlọ́kadà àdúgbò mọ ẹ̀ náà ṣe bó máa ń fún wọn lówó dáadáa. I'm sure that wọn ò ní gbowó lọ́wọ́ ẹ̀ gan tó bá gbé ẹ. So gbé mọ́tò mi síta. Mo tún fẹ́ gbé tí o tún jẹ́ kí n gbé. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ló dàpọ̀. Má yẹ kí n sọ, má yẹ kí n wọ inú bí mi. Wá gbé mi lẹ́sìn. Wá gbé mi lé. Mo ní láti dé ọ̀dọ̀ Túnjí. Wá gbé mi. Ṣorí nísìn, what goes around comes around. Ọ̀rẹ́ tiẹ̀ náà ó fẹ́ help ẹ. Bẹ́ẹ̀mi náà ṣe help ọ̀rẹ́ mi. Fọláwẹ̀! Fọláwẹ̀! Babe. Ha! You're too young for this. Torí mọ́tò nǹkan tí ò lẹ́mìí ló wá fẹ́ gbẹ̀mí ara ẹ̀. Àbá mọ́tò ẹ kì í lẹ̀ ó kún dáadáa. Irú nǹkan tó ń pọ́dọ̀ gbé lọ sílé àná nìyẹn. Kí ló dé kí dẹ̀ ṣe ẹ kórìíra ọ̀fọ́n ẹ lọ tí náà bá here. Kò sígbà tí mi ò ní kúrò nínú ilé ìfọmọbìnrin tí n bá kúrò ló máa padà pa mí àbí kí n sọ pé màámi gangan ló fẹ́ pa mí torí kò sí bí mo ṣe bá wọn sọ tó kò wọ wọn létí ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń dáhùn sí ọ̀tọ̀ ní nǹkan tí mò ń bá wọn sọ. Máa sá fún ọmọbìnrin ni máa sá fún mi ó tiẹ̀ di dandan ni. Ọ̀rọ̀ ilé ayé ejò yìí rọra ká mọ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà ó ohun àfẹsọ̀mú kì í bàjẹ́ ohun àfàgbára káká mú lónìí ní lára ó ibi tí a pè lórí o a kì í fi tẹ̀lẹ̀ bó tilẹ̀ mọ́ bí ń tí kí ló dé ti gbàgbé fóònù mi sínú bẹ̀yẹn ṣá tí mo dẹ̀ fẹ́ kúrò nínú ilé pẹ̀lú wàhálà ọmọbìnrin. Ibo ló dà. Tó dàbí ti báwo kí ló sọ. Ibo ló ń lọ ó rò pé mi mọ̀ kó ti yá gbé lọ ó ti yá lọ gbé báàgì sínú mọ́tò
ó yá lọ gbé bàtì ní mọ́tò tán ó tún wá ń bọ̀ ó fẹ́ máa yọ ọmọ páàkì ẹrù ẹ jẹ́jẹ́ right. sọ̀rọ̀ tó ń sọ yẹn ṣó make sense létí ààrẹ ṣá ṣó make sense létí ààrẹ mo ń yọ nínú ilé mi mo ṣe máa yọ jáde torí kíni mo ń jáde lọ nínú àwọn gbàgbé nǹkan ni mo fẹ́ wá mú lókè. ibi tó ń lọ yẹn gangan ni mo fẹ́ mọ̀ yes ìyàwó ni mo ṣàjẹ́ and I have a right to know ibo ló ń lọ. mi ò fẹ́ wàhálà àti ìdààmú ẹ̀ lẹ́nu mi ò dẹ̀ sí ní mood mi ò sí ní mood fún gbogbo ra dáadáa please jẹ́ kí n lọ mú nǹkan tí mo fẹ́ lọ́wọ́ jáde. ọkọ mi ò fẹ́ wàhálà ìyàwó ló ní wàhálà òun la láriwo wọn ò ní mọ̀ tó bá ń fi píìnì gún mi tí mo wá ń pariwo ariwo mi nìkan ló máa gbọ́ èmi ló ní wàhálà right let me tell you you go nowhere lẹ́nìí wo o jẹ́ wá jókòó ó lọ bí kankan lẹ́yìn ó kò síbi tó ń lọ èmi àti ẹni nínú ilé yìí. tí nǹkan bá ṣe ẹ́ ó máa pretend bẹ́ẹ̀ ni pé nǹkan ṣe ẹ́ nǹkan tó ń ṣe èyí ti pọ̀ ju bó ṣe. ó pọ̀ jù because òfin mi lọ́kàn balẹ̀ òfin mi nísìnyí everybody mọ̀ pé èní yìí ọjọ́ ọkọ àti ìyàwó ni when during the weekdays ó ní dúró sílé ìwọ ló máa pẹ́ dé ìwọ ló máa kọ́kọ́ jí lọ bí iṣẹ́ eléyìí tó tún jẹ́ weekend ó tún ní jókòó sílé wo ṣòro pé ẹni mò ń ṣe ni ọjà ìwà jókòó ṣò máa jókòó lẹ́rọ àbọ̀dì jókòó. kí ni mímí gbogbo nǹkan tó ṣe ń lọ́ mi láṣọ mo wá ìdáhùn. because kò síbi tó ń lọ sẹ́ẹ̀ èmi àti ẹni nínú lẹ́yìn èyàn tó bá rí ẹ̀ wọ́n rò pé jẹ́tù wọ́n máa rí bí pé mi ló ní wàhálà ibo ló dà ní mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ báwo ni yẹn ṣe di wàhálà mo fẹ́ pa ẹni because ìwọ náà fẹ́ pa mí ni. ọlọ́run ṣe. kí ni túbọ̀ gbọ́lẹ̀. ẹ wo bó ṣe máa ń ṣẹlẹ̀ lẹ́yìn o sátọ̀dẹ̀ lè ní ó tún lóun ò ní jókòó sí létí mi òun tún jáde ibo ló ń lọ ibo ló ń lọ. Fọláwẹ̀ ṣé ọ̀pọ̀ mò ń bẹ̀ ni mo fi tóbi ọlọ́run bàbá wọ́n fi láṣọ sílẹ̀. mọ́mí ṣe bá gbàlagbà tiẹ̀ nìyí ṣé bá gbàlagbà tiẹ̀ lẹ́yìn ṣé bó yẹ ká bí pé kí ló ń ṣe fún mi ẹni kì í filẹ̀. tó bá fi láṣọ sílẹ̀ náà ni màá lè bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀. kò já báyìí o kò já báyìí àgbàlagbà ò gbọ́dọ̀ máa ṣe láńgbàláńgbà o. mami agbẹ̀yìn adalẹ̀ ẹ jèrè mi pẹ́ ṣé mo kẹ́yìn tọ́ mi ọlápẹ́ tọ́ mi lè rí àwọn ọmọ mi wà tí wọn ò tọ́ bóyá wọ́n tọ́ wọn ò gbọ́ ni bóyá wọ́n kọ́ wọn ò dẹ̀ gbẹ́kọ̀ ni aláìlẹ́rìí yẹn. kí ló ṣe. ọ̀rọ̀ mi sílẹ̀. rádaràda. wọ́n kọ́ èmi. wọ́n kọ́ èmi. mọ́mí ọ̀rọ̀ mi sílẹ̀ ni. màámi bá ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé mi náà ní ìyá ni wọ́n máa jẹ́ kó mọ̀ lẹ́nu ìgbẹ́. mọ́mí ṣe bá gbàlagbà lẹ́yìn ìṣojú yìí ló ṣe rán mi sílẹ̀ mọ́mí bóun náà ṣe fún mọ́mí mi báyìí kẹ́mi náà wà lọ́mọ sọ̀rọ̀ sí mọ́mí ẹ̀ báwo ló ṣe máa rí mi ò ní fọṣọ ẹ̀dá kí n filẹ̀ àbí lẹ́yìn tó rán mi lọ sílé tó búyà mi àti àtọmọ ẹ má bà yí ẹ má bà yí. báwo Fọláwẹ̀ báwo ọkọ mi lájú báwo Fọláwẹ̀ báwo mo jẹ. ó pretend ni jọ. Fọláwẹ̀ kò pretend Fọláwẹ̀ kí ló ṣẹlẹ̀ báwo wọ́n ti gbẹ. kí ló ṣẹlẹ̀. Fọláwẹ̀ o ti pa mí. Fọláwẹ̀ o ti pa mí. ọkọ mi. Fọláwẹ̀ mi gbẹ. àfi k'Ọlọ́run dìde ìjà o. ẹni mi mélé jà o. mọ́mí kí ló máa ṣe. àfi kí bàbá dìde ìjà o. ẹni mi mélé jà o. àyédọ́mọ ẹyẹ lóró wọn ò jẹ́ ó dàgbà o. ọ̀sán já ọ̀run dọ̀pá o. bá mi wò ó. ọmọ ìsọ fún mi o bèbí mi ò gbọ́rọ̀. ọlọ́ba fi lọ ọmọ jóyọ. Fọláwẹ̀ mi irọ́ jòbí. ọmọ yìí pariwo kékékékéké mi ò gbọ́. ẹ wo bí tọrọ mi padà já sí Ọlọ́run o.
iná ọmọ ti jó mi o. Fẹ́mi àní láti drag nǹkan ìjú bó ṣe yẹ lọ ìbáṣepọ̀ ìbágbépọ̀ èmi àtọmọ yìí kò wọ̀ ẹ jẹ́ kó máa lọ. Kó máa lọ báwo. ẹ jẹ́ mi ò ní tẹ̀sí inú ẹ̀ mọ́ jẹ́ kó kúrò nílé kó máa lọ. níyàwó ta fẹ́ ní ṣùlọ́kà. ọmọ yìí fẹ́ pa mí o. kò lè pẹ́. ó dà. ó ti ṣẹ́rí kò sí bọ́kọ àti àwọn ṣe máa wà àwọn àtẹnu tí wọn ò níjà tó bá dé ìjà náà èèyàn máa parí ẹ̀ ni. ọjọ́ wo ni mo bá yín sọ orú nǹkan báyìí rí ọmọ yìí ń gbomi lójú mi mi ò ṣeré. kò lè gbó ṣe máa gbomi lójú ẹ kí ló fẹ́ ṣe ọmọ tó nífẹ̀ẹ́ tó yẹ kó máa kúnlẹ̀ fún ẹ àwọn oníbẹ̀rẹ̀ máa ń ṣe tó máa gbogbo máa fọ́ra tẹ́lá pa ọkọ mi ó ṣẹ́rí ìṣe ẹ̀ bàjẹ́ bó ṣe wà yẹn. Mami gbogbo nǹkan tó ń ṣe lójú yín yẹn ó ń pretend fún yín ni o ariwo lèmi àti ẹ̀ máa ń pa lójoojúmọ́ o kò sí ijọ́ tí mo wọlé tọkàn mi balẹ̀ o bí mo ṣe ń bá yín sọ́tẹ̀ gbọ́ yìí Mami. Sùúrù la fi ń ṣọkọ obìnrin wọn náà máa ṣe sùúrù kò sí ìgbéyàwó tó jẹ́ pé ó ládùn bẹ́ẹ̀ náà àjọ ń gbádùn ara wa ni. àjọ gbádùn ara wa Mami orin lásán ni àjọ ń gbádùn ara wa ni orin lásán ni Mami láàrin èmi àtọmọ yẹn àjọ gbádùn ara wa àjọ ń kó ṣìbora wa ni Mami. ó dà kí ló ń ṣe gangan. tí èmi àtọmọ yìí tẹ́ ẹ̀ bá aláwọ̀ kémi àti ẹ̀jọ̀ túká àfàìmọ̀ kọ́mọ yẹn má gbomi lójú wájọ kan. Ọlọ́run ní gẹ́. wọ́n á máa bẹ̀ wá ní dáhùn o. Ọlọ́run ní gẹ́. Mami ẹ jẹ́ kó máa lọ o. kó lè lọ ọmọ tí mo fẹ́ ní ṣùlọ́kà kí ni fẹ́ sọ fáwọn fámìlì ẹ̀ pọ́ dé wọ́n ní tọkọ àti àwọn bá tiẹ̀ ń jà yẹn wá ní pé the best thing náà ni pé kó máa lọ. ṣe fẹ́ gbọ́ ọmọ yìí lè pa mí jọ kan kò dẹ̀ sí nǹkan ẹ̀ máa ṣe sí. Ọlọ́run ní gẹ́ kò lè pẹ́. ó dà mo ti gbọ́. ọmọbìnrin nífẹ̀ẹ́. kò nífẹ̀ẹ́ mi. ó lọ́ọ̀ fún ẹ bó ṣe ń sọ̀rọ̀ ẹ fún mi ó ṣáàrí tí wọ́n máa kúnlẹ̀ kú bẹ́ẹ̀ fún ẹ tó máa. Fọláwẹ́ ẹlẹ́ṣẹ̀ kan kì í lọ láì jìyà ó ní lọ láì jìyà Fọláwẹ́ ọkọ mi lè bọ̀ wọ́n máa gbẹ̀san máa gbẹ̀san tó bá mọ̀ mí ni ó ní dán mi wò ó ti wá dán mi wò Fọláwẹ́ wà á lọ bá bá wò lọ́hùn mo promise ẹ wà á lọ bá bá wò lọ́hùn ìlọ́jọ́ mi ìlọ́jọ́ mi kí ni mo ṣe. àti mo fẹ́ rọ̀ bára mi. Mọ́mí wo kìlọ̀ fún mi. èmi náà mọ̀ pé èmi ni mo ṣokùnfà ikú tó kọ́kọ́ mi. Mọ́mí mo mọ̀ pé máa jìyà. Mọ́mí mo mọ̀ pé ikú lérè ẹ̀ṣẹ̀. Mọ́mí mo mọ̀ pé ikú tọ́ sí mi. Mo mọ̀ pé èmi náà lè lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ṣe wá jẹ́ ìdí. Ilé kẹ́mi kí ni mo ṣe ó ṣe wá jẹ́ ẹni ó ṣe jẹ́ ẹni ìdí tó yẹ kó jẹ́ ọjọ́ ayé ọjọ́ dúdú. Ìdí mo ṣe fẹ́ sọ fọkàn mi pé mo lóyún. Ìdí iná ni mo ti wá fi ọwọ́ mi mo fi pa ọkọ mi. Irú kádàrá wo lọmọ ìgbé wa jáyé? Ṣé pé ọgbà ẹ̀wọ̀n ni mo máa bímọ ìṣirò orúkọ wo ni mo fẹ́ sọ ọmọ nù mi? Ṣé yí òwò Ọlọ́run? Ó ṣe wá fi mi ṣe sábàbí àbúrú báyìí. Fọláwẹ́ olóyún. Pé mo ti lóyún. Mo lóyún nǹkan tí mo fẹ́ sọ fọ́kọ mi náà nìyẹn. Àfi k'Ọlọ́run dìde ìjà nǹkan tí mò ń sọ ẹ̀ tí dá mi lóhùn àbí kí n sọ pé bóyá èsì tẹ́ ń fún mi kò tẹ́ mi lọ́rùn àbí báwo ni mo travel sí kò tí ì ju oṣù kan lọ ọjọ́ tí mo fẹ́ travel ó kù 2 days mo sì lọ bẹ́gbọ́n mi àbí ṣé kí n máa regret pé kí ló dé tí mi ṣe jẹ́ kí mi àti wọn jọ lọ ni ẹni tí ò sick nígbà táwọn kékeré gan èmi ni mo máa ń sick ẹni tí ò sick ẹni tí nǹkan kò ṣe irú ikú òjijì wo leléyìí báwo ló ṣe ṣẹlẹ̀ kò yé mi omi kò yé mi ẹ ṣàlàyé fún mi ẹni tẹ́ sọ pé ó kú yìí àyè sọ̀rọ̀ lánàá irú ẹ̀ níbà ẹ sọ pé ó kú kí ló lè fa ikú yẹn kò yé mi mọ́mí ẹ ṣàlàyé fún mi.
because kò yé mi mọ́mì. Mo ní ṣe accident ni, ẹni kò ń ṣe accident. Kí ni ikú tó pa ẹ̀gbọ́n mi gangan? Ikú tó pa gangan mo fẹ́ mọ̀. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́, ṣé kò bẹ́ lẹ́sẹ̀? Jókòó. Mọ́mì ṣé kò bá yín lẹ́sẹ̀? Jókòó. Mọ́mì, ẹ jẹ́ kí n jẹ́ ìgbà. Jókòó. Ṣé kí ni o? Ma. Ẹ má sunkún. Ṣé ti gbọ́? Ẹ má sunkún. Àbíkẹ́, ọ̀rọ̀ tó béèrè. Gbogbo ọjọ́ tí bá ti rántí, ìbànújẹ́ ńlá ló máa ń jẹ́ fún mi. Mọ́mì, ẹ má sọ̀rọ̀. Àǹtí ẹjọ́ ẹ má jẹ́ kán sọ̀rọ̀. Tó bá sọ ọ̀rọ̀ yẹn, ó máa wúwo, ó máa jẹ́ kọ́kọ́ wọn. Ẹ má sunkún. Ọlọ́run ní fún yín lẹ́kùn. Kò kàn yé mi ni. Kò wù mí kí n pa yín lẹ́kùn, kò kàn yé mi ni. Ẹni tájọ́ ṣe kékeré, ẹni tí kò kí ń sick. Ẹ má sunkún mọ́. Ẹ má sunkún mọ́. Ẹ má sunkún mọ́ mọ́mì. Ẹ má sunkún mọ́. Ọ̀sánjá ọ̀run dọ̀pá o. Bó ṣe ọ̀rá gbóná yẹn náà ni tó bá ti tutù kò tún ní da. Ṣúgà wà ń bẹ, mo fi ṣúgà sí. Mi ò bí ní bóyá mo fẹ́ jẹ ṣúgà lẹ́nu. Nǹkan tó dùn ọ̀hún mi lẹ́nu. Ṣé ṣúgà yẹn pọ̀? Ṣúgà wà ń bẹ dáadáa. Ó dùn. Kò tó? Ṣé ṣúgà yẹn ò tó ni? Ẹ kó wa òkè. Mo kò láìkì ṣúgà. Bẹ́ẹ̀ni kí ló tún dé? It's not working. Kí ló tún ṣẹlẹ̀? It's not working, mommy. Ó dàbí poison sí system mi ni. System mi kọ̀. Immediately tí mo fi sẹ́nu. Ó dà pé. System mi rejected. Bóyá mílìkì tí mo fi sí òtó, bóyá kò tún fi mí. Mommy, milk yẹn gangan ni problem. Mi ìfẹ́ milk yẹn bí mi. Mílìkì tó dá ni. Mommy, mi ò sọ pé kò dáa, but I don't want to take dairy products. Like almond milk ni mo fẹ́. Ó dà máa wá yẹn lọ tó bá ti dàárọ̀ la. Kóńgó tí ẹ̀kan kọ́fì. Tó bá dàárọ̀ la máa jẹun. Àánú má jẹ́ kó mo jánu jẹ mo fọ Ọlọ́run bàbá ẹni jọ torí Ọlọ́run tí ẹ mú. Bó jẹ́ síbí mẹ́rin péré ló bá lè mú bẹ̀ mú wa. Mommy, ẹ ń ṣe mí bí bébí, ó dẹ̀ affect mi. Irú torí ọmọ yìí náà ni. Okay, mommy, mo ti gbọ́ máa jẹ nǹkan, ẹ bá mi gbé kọ̀kọ̀rẹ́ wá. Kọ̀kọ̀rẹ́? Yeah, mommy. Láago mélòó ilẹ̀ ti ṣú? Ṣé bẹ́yìn náà lẹ ní kí n jẹun? Mo tún sọ nǹkan tí mo. Ṣé kọ̀kọ̀rẹ́ ànílè? Torí ọmọ. Mọ́mí, ẹ fi mí sílẹ̀. Má bẹ́ẹ̀ ni mi lè fi ẹ́ lẹ̀. Bó bá pa bá ní ṣù yẹn, kí ni mò ń ṣe? Màá bọ́ sí kíchìn, màá bẹ́ẹ̀ ṣe. Ó dẹ́ mú àti ìdáwó la máa lọ ra gbogbo ẹ̀ sílé. Ṣé bọ́jà alẹ́ wà tẹ́ bá bọ́ síta ẹ máa rí mọ́mí. After 11 rèé, ilẹ̀ ti ṣú after kò sọ́jà tó máa nígbà tó ń ṣe àwọn òkú wọn lè máa pàtẹ́ by this time. No problem, máa sùn bẹ́ẹ̀ mi. Ó dàgbọ́ torí ọlọ́mọ tí ẹ̀ bẹ́ẹ̀ ni. Ó dà àmọ̀là ń kọ́. Mo dẹ̀ sí gbẹ̀gìrì kan náà nírọ̀lẹ́ yìí. No. Ó dà ewédú náà wà, ewédú yẹn yọ̀ dáadáa. It's fine, mommy, it's fine. Ẹ lọ gbé wá, máa jẹ bẹ́ẹ̀. Ìpẹ̀lẹ̀ ewédú. Yes, mommy, ẹ má fi gbẹ̀gìrì sí o. Ẹ má fi sí. Ok, mò ń bọ̀. God. Ṣé dandan ni kí n jẹun ni? Ẹ dẹ́ sọ pé mi jẹun látàárọ̀ gba tẹ́bí ò pa mí ńkọ́ ẹ lè gẹ́ẹ̀tì nǹkan tó ń wù mí jẹ. Kó máa dàbí pé tẹ́ ti sú mi gan. Ó ti sú mi gan. Wọ́n sọ pé mo fẹ́ lè, wọ́n á ṣe mistake. Mo ní ògì àti milk.
ẹni tó yẹ kó hùwà èlé o. ó lè má jẹ́ púpọ̀. ó yá mo ti bá mi ṣọwọ́ sí mo ti bó mi ṣọwọ́ sí mo ti yá mo ti àmàlà yẹn ti rẹ́dì ó yá rọra dìde mo ti má bẹ̀rẹ̀ ti pẹ́ látẹ̀. ìyá wo mi pẹ́ ó kàn rò bẹ́ẹ̀ bóyá torí bó ṣe sùn ló ṣe rò pé mo pẹ́ má bínú. mi ò tẹ́ mi lọ́rùn ju oúnjẹ lọ ẹ jẹ́ kí n sùn. má ṣe bẹ́ẹ̀ ó láti gẹ̀ kúnpọ̀n torí condition tó wà ní mo bẹ́ẹ̀ ni jọ torí Ọlọ́run jọ kò bá mi fìfẹ́ jẹ́ ìfẹ́ ni. ṣe ewédú ni ewédú yẹn wà láìké ó yọ̀ dáadáa báwo ó ṣe ó yọ̀ ewédú tó yọ̀ nìyẹn mo farabalẹ̀ sí ni. mọ́mí ẹ wo àmàlà tẹ́ ṣe fún mi bí àmàlà ìkókó báwo lè ṣe fẹ́ yọ mi. ó mọ̀ pé o máa sọ pé tó jẹ́ bá ti pọ̀ jù ó máa ń kẹ̀ láyà mi ìdẹ̀fẹ́ kọ́ kẹ̀ láyà bóyá pé wọ́n bá eléyìí náà ló bá jẹ mo ti wà òkè pẹ̀lú ẹ̀ o ṣe bá mi fìfẹ́ jẹ. báwo ló ṣe rí o ṣe. kí ni. kò sẹ́ran wẹ́wẹ́ ń bẹ̀. ẹ má bínú ọmọ gbójú ṣe ń kọ́ mi kókó sáré jẹ́ nǹkan kan má wọ̀rí máa jẹun lọ jákèmí lọ sí kitchen máa mú ẹran mi nínú sàmáwò máa gé kéékèèké. mọ́mí ọ̀tọ̀ nìyẹn náà ojú lèèyàn máa fi ń jẹun ilé tẹ́ gbé fún mi báyìí ṣe ló ti dàbí assignment ẹran kéékèèké tó pé tí wọ́n ti bòkèlè kọ́ báyìí máa kọ́ ọmọ ẹran kékeré máa fi sẹ́nu ilé báyìí bí nǹkan téèyàn máa jókòó. má bínú máa sáré ṣe mí àmọ́ mẹ́ràn mi máa wò ó pa ilé ìtì ìsẹ́gbẹ̀ẹ́ kan. wàá fìfẹ́ jẹ́. má dàbí pé yàn ń disturb ẹ. àwọn ò disturb mi Ọlọ́run mo enjoy yẹ mo enjoy bó ṣe ń ṣe Ọlọ́run. rọra pẹ̀lẹ́. It's not working. Kí ló dé tí o tún work? Ọmọ láwẹ̀ má ṣe báyìí mo bẹ̀ torí Ọlọ́run ọba ni. Ọmọ tó ṣẹlẹ̀ tí ẹ jòkèlè méjì sí tó bá ti wá jòkèlè méjì sí kó wá jẹ ẹran yẹn náà díẹ̀ kó wá mú mi mo ti wà òkè pẹ̀lú ẹ̀. Mommy, it's not working. Kí kó work. Ṣé fẹ́ fọ́ọ̀sì mi jẹ nǹkan tí ara mi kọ́ ni? Ọlọ́run mi ìfọ́ọ̀sì ẹ o pàláì wo torí condition tó wà ní ìjọ ìyá mi torí Ọlọ́run mo bẹ̀ ẹ́ ni. Ṣé dandan ni kí n jẹun lénìí? Kò jẹun ló dáa. Serve mi ní ebèrèpo. Ebèrèpo. Ilé ti ṣú. Mo ti ọdún mo promise tó bá di àárọ̀ la tí bá ti gínú lẹ́yìn màá kọ́kọ́ lọ sọ́jà tó ti yé ń sìn. Iṣu tá a máa fi ṣe ìkọ́kọrẹ́ màá ra ṣáwá sí kódà màá tún fẹ́ dọ̀ sí ó ti yé ń sìn ṣó wá rí ìbìrìpò tó tún bèrè yẹn náà lóòótọ́ mi ò mọ̀ ṣe àmọ́ mo ní ẹni tó yẹ pé ó lè bá mo ti ń sùn ó dájú ọkọ mi. Mo yóò ti tọ́ sẹ́. Ìyá ọkọ mi jọ torí Ọlọ́run ìyá yóò ti ń sùn má sùn síbí má sùn mọ́mí má ti tọ́ ẹ jẹ́ ká wọ́n. àfi k'Ọlọ́run dìde ìjà o. Fọláwẹ̀ ó tẹ̀ jẹ́ ká lọ sùn. Mi èdè wọlé lọ sùn èdè wá jókòó tì mí. Má jókòó ìwọ náà wo time after 2 jẹ́ ká lọ sùn. Mi kì í ṣe bébí oorun tí ìkó èmi ẹ̀yìn ẹ̀ wọlé lọ. Ṣé màá wá fi wọ nìkan lẹ̀ sí pálọ̀ ni? Ṣé tèmi ò bá sùn ẹ̀yin náà ò ní sùn ní èdè wá jókòó tì mí látẹ̀kọ́. Mi lè sún mi lè fi ẹ̀lẹ̀ báyìí. Ọwọ́ mi láìkí gbogbo mọ́mí ẹ wo ṣe fẹ́ gbóòótọ́ tí n bá wọlé lọ́nsìn oorun yẹn ò lè wá. Kí ló dé? Mo nídìí nǹkan tó gbóná láti fi jó àyà mi. Mo kò yẹ kó máa mú nǹkan tó bá ti gbóná jù pẹ̀lú condition yìí. Mọ́mí ṣe máa ṣe tíì fún mi tí bá rí tíì tó gbóná dáadáa máa mú màá dẹ̀ lè sùn. Fọláwẹ̀
ṣé mo pé lẹ́ẹ̀kan sọ pé kí n ṣe custard fún ẹ mo ṣe custard mo gbé custard yẹn débí òun náà tún fẹ́ pé kí n dá padà. Mọ́mì ṣe mọ̀ pé ẹ ti ń fẹ́ kó má dàbí pé mò ń dààmú yín. Kò dààmú mi. Bó custard tẹ gbé wá nǹkan tí mo fẹ́ kọ́ lẹ ṣe fún mi mi fẹ́ kó má dàbí pé mò ń complain ni ìgbà tẹ máa ṣe custard ẹ béèrè lọ́wọ́ mi pé ṣé kó ṣàn ṣé kó kí ẹ wá lọ gbé custard tó kí ẹ mọ̀ pé bí stress nìyẹn I wanted something very watery tí mo kàn máa mú bí omi ẹ wá gbé nǹkan tó má dàbí solid oúnjẹ fún mi. Ó bá ti sọ fún bá pò sọ fún mi lójú ẹsẹ̀ máa ṣe ó máa ṣàn dáadáa ó máa ṣàn wá kàn máa gbé báyìí má dẹ̀ fi mí kí yẹn sí. Mọ́mì bóyá kẹ́yìn náà lè bí mi fẹ́ kó má dà pé mò ń condemn wàhálà tẹ̀ ṣe ni ó máa dàbí pé wàhálà mi ti pọ̀ jù mí dẹ̀ láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Má bínú òun nǹkan tó ń ṣe mí àgbàlagbà ni mí pẹ̀lú ọjọ́ orí mi after 2 mi gbọ́dọ̀ máa pẹ́ kí n tó sùn torí tiẹ̀ ni mo ṣe jókòó báyìí. Ó dá mọ́mì ẹ bá mi ṣe tíì yẹn kó gbóná dáadáa 100 degrees. Tíì? Yes tó máa kí pọ́pọ́ dáadáa ó máa kí ẹ máa bù sí dáadáa. Ó gbọ́dọ̀ máa jẹ nǹkan tó bá ti dùn jù torí ọmọ ó máa ní gèdígèdí. Ó tó lẹ sọ ẹ má wọrí wọn kò ti mọ̀ pé mi ní sùn ni. rọrọrọ kò yẹ pé mi ní bẹ́ẹ̀ ṣé mo kàn sọ pé kó má jẹ́ kó dùn jù. mi nǹkan tí mo fẹ́ nìyẹn. wọ́n dẹ̀ ní òun gbàgbó jẹ̀dí lọ́wọ́ mi. Mọ́mì honestly mi láìkí gbogbo orú nǹkan báyìí o ó ti ń dàbí ẹni pé. má bínú Fọláwẹ̀ mo bẹ̀ tó lọ. iṣẹ́ fẹ́ lọ bóyún inú mi jù mí lọ ni. ṣebí tíì ni tíì ẹ máa ṣe kí ni mo gbà máa ṣe jẹ́ n sáré ṣe bó bá pín yẹn ló máa jẹ́ kó sùn máa ṣe. Mọ́mì 100 degrees ní kẹ́ jẹ́ kó mi yẹn fi o. máa ṣe. ẹ dẹ̀ jẹ́ kó kí pọ́pọ́ tí ò bá kí tẹ́ bá gbé débí mi ní mú un kó má dàbí pé mò ń dààmú yín àbí tèmi pọ̀ jù mo ti sọ bí mo yẹ fẹ́ gangan tí ò bá rí bẹ́ẹ̀ mi nílé mu un kó má dàbí pé yàn ń dààmú wọn kó fi mí sílẹ̀ máa dúró síbí báyìí tí ìgbà mélòó nílẹ̀ máa fi mọ́. wà fún wa lórí social media yìí náà ni ó tiẹ̀ máa ju fóònù nílẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan 24/7 fóònù ṣáá ni èèyàn mọ̀ sí. ẹ ṣe bẹ́ẹ̀ dáadáa. òun náà ni mò ń fà. no ìyẹn kọ́ middle finger yẹn. ok middle yòókè torí ìlífẹ̀ẹ́ díẹ̀. Mọ́mì ẹ ti ń tẹ́jú náà. mi ì tẹ́ púpọ̀ mo rọra ń ṣe náà ni ó dáa. Mọ́mì ẹ kàn rọra. ó lè máa ṣe ok. ẹ fọwọ́ ra ni yeah that's better. ẹ ṣe lè ní ẹ ṣe lè ṣe. yé Mọ́mì kí ló dé náà. mo rí mo rà àǹfààní mo rà àǹfààní pẹ̀lẹ́. ẹ fi yẹn lẹ̀ ẹ fi yẹn. èwo ni kí n tó dì mí. ẹ kò fọwọ́ ra ẹ fọwọ́ ra. ó mọ̀ pé àtún gbọ́dọ̀ fàájù náà. kí ló dé? báwo ló yẹ. kí ló ṣẹlẹ̀? ẹ̀yin ẹ ti tẹ̀ dẹ́yìn. mi ì tẹ́ dẹ́ ó kàn rò bẹ́ẹ̀. nǹkan tẹ́ ń tẹ́ ti dẹ́yìn mi o. ó yá pẹ̀lẹ́. yéé. jẹ́ ọ̀rá gbé ẹsẹ̀ yẹn kalẹ̀. ẹjọ́. kí má gbé. ọkọ mi. ok jẹ́ ọ̀rá gbé ẹsẹ̀ kalẹ̀. mo rí rẹ̀ báńkẹ́rù ọmọ wa ó ti ń ṣẹlẹ̀. ó yá pẹ̀lẹ́ kọ́ mi. pẹ̀lẹ́ mo rí rẹ̀ ẹrù ọmọ. ṣé tẹ́mi ti tó ni. ẹrù ọmọ. pẹ̀lẹ́ Fọláwẹ̀ mọ́mì. ẹrù ọmọ ni kò bá mi gbé. mi ò wọ bàtà. mọ́mì ẹ má fọ ọkọ mi. ẹ má fọ ọkọ mi. kó wọ bàtà ní. ká máa lọ sí hospital. mọ́mì kọ́kọ́rọ́ mọ́tò dà. ẹ jẹ́ wọ́n mi. mo ti dọ̀wọ́ ẹ̀. kọ́kọ́rọ́ mọ́tò dà mọ́mì. kọ́kọ́rọ́ mọ́tò dà. pẹ̀lẹ́. bóyá máa bọ̀. tó bá lè wọ bàtà máa wọ̀. shit. ẹ jẹ́ kí wọ́n gbé. ẹ má fọwọ́ kàn mí ná sẹ́ ẹ ti ẹ̀ ṣe fi mí lẹ̀. má fọwọ́ kàn mí má dìde fúnra mi ẹ kúrò orú mú mi ẹ ti block atẹ́gùn. Fọláwẹ̀ ok. ìrẹ̀ mi o. ẹ̀yìn mi. ẹ̀yìn mi. ẹ̀yìn mi. ẹ bá ń ṣílẹ̀kùn. kọ́kọ́rọ́ mọ́tò. ẹ jẹ́ kí n jókòó díẹ̀. ẹ má jókòó. ẹ jẹ́ kí n jókòó.
Fọláwọ̀ orun mú mi. má jókòó yẹn orun yẹn pọ̀. Màámi. Ọkọ mi mò ń bọ̀ o. Màámi ó ti yá. Èmi tí mo invite yín lọ síbi kan gan, mo ti múra tán látàárọ̀. Aláyìnlá mi. Ngbà ní surprise ló fẹ́ ṣe, èmi náà dẹ̀ ní kí n tiẹ̀ ṣe mo yádùn. No, fine. Ṣé mo ṣe bàbí tá à ń lọ? Sherry, màámi. Ó yá, ìwọ náà ló yá. Léni, ẹnikẹ́ni tó bá gun ẹṣin inú mi kò ní kọsẹ̀ rárá. Because I am so happy. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo máa ń sọ fún yín wípé mo fẹ́ kí Ọlọ́run parí iṣẹ́ ìyanu ẹ̀ kó ṣe láṣepé kó pé gẹ́rẹ́gẹ́ kí n tó fi tó yín létí. Ìyàwó mi tí wọ́n náà wà lókè ọ̀gbun ó ti dé. Ìgbà ló dé? Ó ti ṣe díẹ̀ àmọ́ mo. Lóde sọ fún mi. Mo máa fẹ́ sọ fún yín ni because mo mọ̀ yín ẹ máa kọ́ mi lójú ni pé jẹ́ ká lọ rí o jẹ́ ká lọ rí o. Àbí? Èmi mo dẹ̀ fẹ́ jẹ́ kí ó rù rè kó sọ̀rọ̀ kí n ṣe tó fi tó yín létí ìyẹn ló túmọ̀ sí pé Ọlọ́run ó ti parí iṣẹ́ ìyanu àti iṣẹ́ ara ẹ̀. Màámi lílọ tá à ń lọ sìn kì í ṣe pé ẹ fẹ́ lọ pàdé ìyàwó ọmọ yín nìkan tó jẹ́ ìyàwó mi ẹ fẹ́ lọ pàdé ìyàwó mi àti ọmọ ọmọ yín. Àyìnlá. Ọlọ́run mi o bàbá ò ṣe ẹ wò mo ọmọ orí aláwọ̀ mo tún kẹ̀kẹ́ ìjọsìn. Ọkọ mi mo dúpẹ́ Olúwa ò ṣe o wo ọmọ agbọ́ràn sí wọ náà lẹ́nu. Àmín. Bó tilẹ̀ jẹ́ pé okó òkú náà tí gbogbo eléyìí fi lọ tó fi lóyún oṣù 9 gbogbo ẹ̀ adèjọ́ ń sọ̀rọ̀ mọ́ ń yọ ẹlẹ́nu ò tí ẹ̀ yan létí mi. Mo mọ̀ bẹ́ ṣe máa ń wà láàmì ni mo dẹ̀ wípé tó bá fi mú kẹ́ ẹ gbọ́ báyìí ẹ máa fẹ́ wọdé ẹnu léèrè so ìròyìn ayọ̀ tí mo wá ní fún yín sìn ni pé bá ṣe ń lọ yìí á dá padà wá sí ilé o àti ìyàwó mi àti ọmọ mi tó jẹ́ ọmọ mi tí wọ́n máa kẹ́rù wọn àti gbogbo ọkọ̀ wọn máa bọ̀ nílé. Olúwa tiẹ̀ ti ṣeun mi ì rínú bí inú kankan ò bí mi mọ́ ó yá bó bá yá kí pẹ́ mọ́ ọkọ mi ó yá ó ti bá mi ń ta ó ti bá mú káwọ́ dání lóúnjọ torí Ọlọ́run. Ẹdìyẹ ẹlẹ́sẹ̀ méjì ń ṣe gàlégàlé. Ẹ kú oríire. Àbàrà títí. Àwọn ayọ̀ yìí ò ní tán lé wa. Àmì Ọlọ́run. Àtìlẹ́yìn kejì. Akọ́rẹ́dé mi. Pé ìjọ ẹ̀gbọ́n mi. Abẹ́rẹ́. Àṣẹlẹ̀ Ọlọ́run kì í ṣú. Mi ò mọ̀ pé bá ń wà tún padà wá. Ó padà wá báyìí. Akọ́rẹ́dé mi. Mo dúpẹ́ Ọlọ́run. Àbúrí. Ṣé bí máa ń sọ fún yín gbà yín gbẹ́kẹ́ ní sùúrù Ọlọ́run ò gbàgbé wa. Ṣé nǹkan lélẹ̀? Mo rẹ́ni kejì mi wo máa spoil ẹ̀. Me too. Gbogbo wa la máa spoil ẹ̀. Àbíkẹ́. Ayé àwọn tí wò nìyẹn. Àbáwọn yẹn tuntun wà lọ́wọ́. Ẹ máa wọlé. Ẹ ra ma o. Ẹ ra ma. Yes ma. Àwa nìyẹn ma. Àmín. Ẹ wá jókòó. Ẹ̀gbọ́n mi ẹ jókòó bẹ́ẹ̀. Ẹ ra ma. Yes ma. Àwa nìyẹn. Àtọjọ́ àtẹnu. Abẹ́rẹ́ ó jọ ẹ̀gbọ́n mi gan-an. Ó jọ bàbá ẹ̀ bí ìmúmú. Ó jọ ọkọ. Ó pàjù. Àfi bẹ́ẹ̀ ṣe ti sáré kúrò lọ́sibítù. Gbàtàwọn dókítà sọ yìí pé àtìyá àtọmọ wọn wà òkè kò sí láburú kankan. Gbà tó dẹ̀ yẹ pé àbúrò ọkọ ẹ̀ ó wà pẹ̀lú wa òun ló gbé wa wálé. Àtẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́ ẹ̀yàn mi jẹ o because mo ti plan tẹ́lẹ̀ pé màá gbé mọ́mí wá sílé pẹ̀lú ọmọ. Ẹ ra ma ó sùn ẹ bá mi gbé fún màámi káwọn náà gbé dání díẹ̀ àbí. Ẹ mọ̀ pé ọmọ kókó tẹ bá ti ń gbé fàlejò lọ́tún lóṣù wọn máa kawọ́ ni abọ́bádẹ̀ ti ń kawọ́ yẹn wọn máa kéré sí ni ṣe wá rí kódà bí ó bá nípa ṣe èdè láti hospital nsìn àwọn tẹ̀ ń wo ìgan tajọdé mi ò jẹ́ kán fọwọ́ kàn ṣé mú pé àyè máa wẹ̀ fún àyè máa ṣíra fún nígbà tá a bá wá ṣíra fún tán àyẹ̀ṣẹ̀ wá tẹ sórí bẹ́ẹ̀dì á wá sùn kódà bẹ́ẹ̀dì ẹ̀ nìyẹn ló ń pìpì ẹ̀ tó lọ́dún kù ṣe náà. Àwa gan-an jẹ́ ká gbé o mo ní ṣe ká tẹ a máa sanitize ọwọ́ ká tó gbé first grandchild báyìí. Ò sí rí.
bàbá gbé lọlé náà la máa tó wẹ̀ la máa lọ ṣíra fún nílé ni. ilé ọba wọn kì í bọmọ lẹ́rù ilé bàbá ẹ̀ náà ti máa ṣíra fún tó bá ti wá ń dàgbà ó lè girama lè wá máa tọ́jú ẹ̀ ńgbà yẹn. ẹ dúró ògùn mi yẹ kí n bí yín o ẹ wò mí ṣé ara mi ò dá ṣáwọ̀ mi ò dá yín tó ṣíra fún mi báwo ni wàá ṣe lè ṣíra fọ́mọ àníkẹ́ gbọ́mọ mi fún màámi náà káwọn náà tiẹ̀ gbé dání díẹ̀. kí ló dé báyọ̀ ṣé mi àti ẹnìgà àti tẹ́lẹ̀ ni. ẹ jọ̀ọ́ mi understand mọ́mí ta lélẹ̀. ẹ̀gbọ́n Fọláwẹ̀ ni. ok ẹ̀gbọ́n Fọláwẹ̀ kò wá mú báyìí sọ̀rọ̀ lé àná kí ló dé tí kò lẹ́kọ̀ọ́. déédéé mi ra wọ wọn ìṣòro ìbú àgbà ẹ ń sọ fún ọmọ mi lórí ìdúró mi pé ọ bí ẹni tí ò lẹ́kọ̀ọ́ èmi ni mi kọ́ ni. ẹ báwo ló ṣe máa wá sílé àná tó máa pariwo báyìí àgbàlagbà jókòó ń pariwo. ẹ ṣe lálàáfíà ṣá ẹ lọ lánàá wà bẹ́ẹ̀ rẹ bá sọ. ọwọ́ sílé tó bá jẹ́ ẹ̀gbọ́n Fọláwẹ̀ ọwọ́ sílé àná wọ́n sọ̀rọ̀ báyìí. mọ́mí tọ́lá àwọn nǹkan tálẹ̀ yín. ṣọwọ́ ọ̀rọ̀ yìí. tani wọ́n tó bá rẹ̀ yín jẹ́. ṣọwọ́ ọ̀rọ̀ yìí. ọkọ Fọláwẹ̀ ti dín ní wo ni ẹ. ẹ kí ni gbogbo lè. Fọláwẹ̀ wọn náà dẹ̀ bọ́ síbí náà. Fọláwẹ̀ tá làwọn eléyìí. ara wa náà ni. tó bá tún náà kásì máa fọ́ etí òye sórí orí òpè ni wọ́n bóyá ní sábà ń ṣe gọ́rọ́gọ́rọ́ what is this guy. iye ọkọ débì wa náà ni wọn. ẹ má bínú ẹ̀gbọ́n mi ẹ wá jókòó. babe ló ń pè ìyàwó níyàwó babe ṣó wà all right. ó ṣe ń pè mí lẹ́gbọ̀n ẹ̀ wait ṣé nǹkan tá plan lélẹ̀ ni ṣebí àjọ agree pé tó bá ti bí ọmọ ẹ̀ tán wàá sọ fún àwọn woman yìí pé. àwọn woman ò ta ni woman. no ask her tell them who is the biological father of this child. sọ̀rọ̀ woman wo Fọláwẹ̀. Fọláwẹ̀ ò dé sọ̀rọ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ ìrẹ̀mílẹ́kùn ni a fi rẹ àwọn mọ́mì lẹ́kùn ni. mọ́mì wo mọ́mì eléyìí àbí mọ́mì eléyìí mọ́mì wọn náà méjèèjì. èwo. mọ́mì pupa. mọ́mì wo ni mọ́mì pupa mọ́mì mi. no so omi ń pẹ́ ní sùúrù kọ́kọ́ ní sùúrù báyìí ní sùúrù mama ẹ jókòó báyìí mama ẹ jókòó náà mọ́mì ní sùúrù kí ló ṣe yín mo lè nà yín o wọ́n gbá ojú ẹ̀ ìgbà sí ìlú ọkùnrin mi mo lè nà ọ́ wọ́n gbá ojú ẹ̀ àǹtí mi yà ẹ ní sùúrù bá àǹtí mi. kí ló ṣe yín máa ní ìsòfẹ́ tí o ẹ ní sùúrù ẹjọ ẹ bá mi gbọ́ mọ mi. ẹ wo aláìmoore lẹ fẹ́ jà ní family yìí àti ọmọ rẹ̀ yìí lẹ́kún ọmọ mi àbí àti oyún rẹ̀ yìí lẹ́kún ó ti ń dọ̀mọ́ lọ́wọ́ mi. ẹ wo ọ̀dà pé wọ́n sáfẹ́ mi ọṣẹ́ àbí má jẹ́ kó ṣe ẹ̀wọ̀n ni wọ́n. àfi k'Ọlọ́run dìde ìjà o ọ̀lẹ ni mí mélèé jà o. àfàgò kẹ́yìn àparò òun ojú wa lójú rí Ọlọ́run àṣẹ ní í ṣe rẹ̀ àfìgbà tí mo ṣera mi Ọlọ́run lójú ẹ̀ wá àfìgbà tí ọmọ yìí tó lò láìpọ̀ fún mi. ó dẹ̀ máa fi tì mí. ẹ nà ó. akílẹ̀ òkú báyìí rà mí. ó fit me. ẹ kò jókòó. ẹ ra ma. Ara yes ma. mi ò mọ̀ pọ̀ lálejò. mọ́mì onílé náà làwọn náà bẹ́ẹ̀ ni mọ́mì ṣé ẹ rí pàjọra ni ẹ̀gbọ́n mi lẹ ń wò yìí. àná mi ẹ ra wa. ẹ ra bàbá mi ẹ ra wa. àlàáfíà ni. bàbá kan náà ló bí wa. fámìlì ńkọ́ àlàáfíà ni. ẹ̀wẹ̀ má bìí ẹ̀ ń kó first time tí màá rí yín rè. ẹ kí mọ́mì dáadáa jọ. mọ́mì. ẹ wo bàbá mi àná ní ọjà rẹ̀ ọ̀n dáwọ́ láti ilẹ̀ ẹ̀yin àná mi ṣàlàáfíà gbogbo lé wa ìyàwó ńkọ́ ọmọ ńkọ́. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. mọ́mì nǹkan tó ṣẹlẹ̀ ni pé north làwọn ti ń ṣiṣẹ́. yes so nǹkan tẹ́ ẹ ṣe rí wọn láti jọjọ́ ènìyàn. òkè lọ́hùn ẹ wá sísàlẹ̀. ẹ ra ma. ẹ gbọ́ gbogbo ìdìde ẹ má dáwọ́ lábolẹ̀. ẹ ra sà. ẹ wo gbogbo nǹkan rẹ. n tẹ gbé wáyé pọ̀. ẹ wo mọ́mì eléyìí tí ẹ ṣe wá kéré lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n bẹ̀ yín pé kẹ́ jọ kẹ́ má bínú sí wa. Yes, because ó yẹ ká ti wá yọjú sí yín látọjọ́ yìí but gẹ́gẹ́ bí òun náà ṣe sọ
náà ni mo ti ń ṣiṣẹ́ iṣẹ́ mi ò dẹ̀ kí n rí lè gbà mí láàyè bọ̀ bí mo ṣe wá dẹ́kọ̀ lánàá mo bọ́ ń sọ̀rọ̀ lórí fún yín pé ó di dandan kí n rí mọ́mì lè ní ẹ ṣe gan ma. ṣé bàbá mi inú mi ti ẹ̀dùn torí láì gbà tí ọkọ ẹ ti ṣaláìsí mi ì rí any family member kan wá wò ó máa ń bi léèrè pé ṣé ó sọ fún àwọn family ẹ pé ọkọ ẹ ṣaláìsí ló lóun sọ fún wọn wọ́n wá náà dá o pé kò sí wàhálà àmọ́ bẹ́ẹ̀ ń ṣe wá wálé ní àìwò inú mi dùn ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé torí kí mo tẹ̀ wá mọ̀ kí mo tẹ̀ máa wá bẹ́yìn náà lé nígbà tí ẹ ti bá yín ṣètò nǹkan kékeré kan dání but not to worry ó máa fún mi ní account mọ́mi máa send kankan sí wọn. kì í ṣe nǹkan kan o mọ́mí ń tọ́jú mi o nǹkan tó tóbi ni o. ó yẹ kí wọn náà mọ ẹ̀gbọ́n tó ní. mọ́mí ẹ̀rẹ́ lè tí mo tún gbà lọ́wọ́ wọn. ó fine. àbí ẹ̀yin náà máa ń láìkí ra nǹkan báyìí. mi ì lò mọ́ mo máa ń lò tẹ́lẹ̀ bọ̀ mi ì lò mọ́. ok. àṣé obìnrin lọ́tọ̀ obìnrin. báwo dáríjì mi ọkọ mi dáríjì mi. ọkọ mi ṣàlàáfíà ló wà ṣé dáadáa mo bá yẹn mo ṣàpè ẹ́ lánàá mo ní máa dé bíbá ẹ lẹ́nu èmi àti ìyàwó ẹ̀ la ní ká wá yọjú sí ẹ lẹ́nu. báwo ìwọ mo ń bá sọ̀rọ̀. Mr. Banwo hello. kí ló tó ń juwọ́ sọ́kọ ẹ báyìí lọ jókòó síbi tó jókòó sí lọ jókòó sí lẹ́gbẹ̀ẹ́. ẹ jẹ́ kó jókòó yà ẹ jẹ́ kó jókòó ẹ síbi tó wà. mo sọ fún ẹ pé èmi àti ìyàwó ẹ ń bọ̀ wá bílẹ̀ ni. ìgbàlẹ̀ sọ. mo bẹ̀ sọ̀rọ̀ lánàá. ní táìmù wo. aláàárọ̀. bàtà sọ̀rọ̀ láàárọ̀ sọ̀rọ̀ yẹn lẹ sọ abẹ́ sọ̀rọ̀ aṣọ tẹ fẹ́ ra. ìtasọ náà ni kò. Màmí olóró dájú sọ. ọ̀rọ̀ ìyàwó yìí náà la sọ kí ló tó ń ṣe báyìí. Mọ́mí nǹkan tí a sọ. ibi tá a fi sí yẹn náà ló wà lágbára Ọlọ́run èṣù oníyà ìyá bọ́kùnrin àbírọ́ abóbìnrin àbíyè láti Èdùmàrè. Mọ́mí ó ti ń fẹ́ máa dàbí pé ẹ̀ ń tì mí sí Mr. Banwo lọ́rùn. fọ́ọ̀sì báwo bó ṣe ń wo yìí ó lọ́ọ̀fù ẹ̀ bàjẹ́ Ọlọ́run bá gbọ́ wo ṣé ọmọ pé àwọn ọkùnrin tó bá lọ́ọ̀fù nǹkan máa pretend bẹ́ẹ̀ ni pé nǹkan yàwọn ìláìkẹ́ àwọn ìláìkẹ́ ó láìkẹ́ o mi ò lè parọ́ fún ẹ ẹ̀mẹ́wàá ló ń jẹ ọ̀rọ̀ ẹlẹ́nu báyìí tó ń sọ fún mi onímọ̀ wá wò ká ìgbówó ìtẹ́kàn máa fi ń pera yín lórí fóònù tẹ́kàn máa ń sọ̀rọ̀ lásán kí ló dé ẹ̀kúnjọ máa gbé àgbépọ̀. Mr. Banwo, what's wrong? I actually spoke with you on the phone yesterday. Exactly, but. They sound very lively. In fact, sense of humor yín gan wà lára nǹkan tí mo ṣe like. But now you're acting differently. Is everything okay? Oh, no problem, but only expect me kí máa sunkún lórí fóònù. Kò ní kò ké àmọ́ bó ṣe ń ṣe bí ìgbà tẹ́ pé o láìkì yẹn kò da ọkọ mi. Obìnrin lèmi náà náà. Obìnrin ni mí ọkùnrin lè máa ṣe báyìí tá ti lọ́ọ̀fù ara wa tí lọ́ọ̀fù ti pa wá pọ̀. Orí ẹ̀mẹ́wàá ló ń lọ sórí péèjì ẹ lórí Instagram tó ń wo fótó tó sọ pé àwọn dúpẹ́ ọkọ tọ́lọ̀ ń yàn fóun. Bẹ́ẹ̀ ni mo dé nínú ọ̀sẹ̀ pé mò ń bá dúpẹ́ pé òun rú ẹ̀ ló fẹ́ fẹ́. Kí ló tún kù? Mi láìka máa pretend iṣẹ́ tọ́lọ́run ti parí ni wo kọ́lọ̀ aṣọ kan náà tẹ̀jú green. Always green ni bẹ́ẹ̀ bá sí pé ìkan náà bẹ́ẹ̀ ni pé ìjọba ara yín sọ pé jáwọ́ green lẹ́ni o. Mọ́mí mo fẹ́ rí yín lókè. kò sí kankan ti sọ̀rọ̀ wo my dear ilé àtú ẹ̀ lára ò ní rí dààmú o mo wà pẹ̀lú ẹ tó bá ṣàtì nídìí ẹni tí kò pè mí wo a ní mítìn ẹ̀mí pẹ̀lú àwọn club wa èmi wo mo ṣe jókòó yìí aago mi ti ń dún mi torí pé mo fi sí vibration ni màá rí yín ẹ tẹ́kì ẹ o ṣe ti gbọ́. o ní láti gbé kẹta o ti gbé di méjì mo ti rí o ní láti gbé kẹta ohun tó bá fẹ́ sọ o ní kó sọ. I'm serious. Must confess to you, you are beautiful. Oh, pretty girl. Oh, okay, but I am scared. I am scared. You're strange. Scared, strange. Méjèèjì wọ́kọ̀. Tó gé fọ́. Mo sọ bẹ́ẹ̀ ni. Ó kè mí nìkan ṣoṣo.
kù èmi nìkan ṣoṣo àwọn ìgbọ́ àfọ ìgbà àìnísùúrù àìfarabalẹ̀ ó jẹ́ kí n dún ògidì ọmọdù àìfarabalẹ̀ ẹ̀rọ ayé mi tá a ti mo fẹ́ ké pé mo kíkà àbábọ̀ bẹ́lú ọlọ́run ẹ fọ̀rọ̀ mi náà ṣe kọ́gbọ́n eléyà kọ́ gbogbo àbíamọ tábà máa sọ pé ìwé tí mo fẹ́ kọ́ ọmọ mi ṣe rèé tá à ní mọ opinion tọmọ fẹ́ tábà máa ní èyí tí mo fẹ́ kọ́ ọmọ mi dàrí níbẹ̀ ìfarabalẹ̀ ibi tìrú mi ni màá ṣe ló jẹ́ kí n pàdánù odidi ọmọ inú mi máa ṣe àìkọ́ gbà ọmọ mi lòun ò fẹ́ ó pariwo ó níbi ò fẹ́ bábí mi ò fẹ́ mi ò gbọ́ mo ṣe tí kúkan ọlọ́run nìkan ló lè dáríjì mi bàbá gọ́dọ̀ nìkan ló lè dáríjì mi ọlọ́run nìkan ló lè dáríjì mi ẹ̀ṣẹ̀ mi pọ̀ lọ gbọ́dọ̀ gígé ọmọ odidi ọmọ. àṣẹ ẹ̀yin oníṣòro ńlọ́lọ́ máa wá. Thank God I was patient because tó bá jẹ́ kí mi ò ní sùúrù ni ṣé a máa wà bíbá ilé ni in love and in happiness. Ta ló lè ever believe pé pẹ̀lú bó ṣe ti lọ sókè lọ sódò you will end up in my house as my wife with my child. Àyànmọ́ ògbóògùn destiny. But kí má parọ́ fún yẹn every time ló máa ń dùn mí ni mo dẹ̀ máa ń wò pé wá ìtọ́lọ́run ṣe fi mí ṣe sábàbí àbúrò. I mean, Banwo was a good man. Ká má parọ́. Sorry. Banwo was a good man. Èmi dẹ̀ ni mo ṣokùnfà ikú ẹ̀. I mean, gbogbo bí mo ṣe wà lọ́dọ̀ ẹ̀, despite misunderstanding tèmi àti ẹni nígbà yẹn, ọkàn mi ò fijọ́ kan kúrò lọ́dọ̀ ẹ̀. Bí mo ṣe ń sùn tí mo ṣe ń jí, ọ̀dọ̀ ẹ̀ lọ́kàn mi wà. The moment tó dàbí pé o tún come around ni mo wò pé kí n kúrò nílé ẹ̀. But I didn't know how to go about it. The only way tí mo mọ̀ náà ni the abusive way. Mo dey frustrate like mo frustrate Banwo mi gbọ́dọ̀ tán ẹ wò kó tiẹ̀ tèmi síta kó jẹ́ kí n máa bá tèmi lọ bí pé kó lù mí kó ṣe mí léṣe kí n rí nǹkan dì mú. But he never did any of those. Mi dẹ̀ fẹ́ ṣe mọ́mí ẹ̀ torí bí mi àti mọ́mí ẹ̀ ṣe mọ́ra. So I wanted to really hold on to something. Ká ló tiẹ̀ ti lù mí ni mi bá ti kúrò. Wọ́n kú tiẹ̀ jẹ́ pé kò lù mí náà. Ṣebí I could have just left. Oh, kí mọ́mí ẹ̀ tiẹ̀ ti máa force wa. At least she saw the signs. Mọ́mí ò bá ti rọra fi wá sílẹ̀ káwa méjèèjì máa bá ti wá lọ. She was just trying to force what was not there. Please. Oh, bóyá mi bá dé tí. Babe, come on. See, I'm láti yọrọ lẹ́nu nǹkan tó wà lẹ́yìn. And mi ò fẹ́ kó máa feel guilty. Because gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí kì í ṣe fault ẹ̀. Bọ́lọ̀ ṣe ní kó máa rí. Bẹ́ẹ̀ náà ló ṣe rí yẹn. So don't be bothered. Ká ṣá máa dúpẹ́. Èmi ìsìn ìwọ rẹ̀ ń bí pẹ̀lú ọmọ mi. Living under the same roof as a big family.
Thank you so much. Me alone, Jire. Your love is very selfish. O ti ẹ ro tẹni tó kù. Ṣé ká sọ pé ìwọ hùwà dáadáa ni? Ṣé máa kúrò lọ́dọ̀ ẹ tẹ́lẹ̀? Tó bá wùn ẹ́ kó tún kó hùwà ìwà burúkú. Baby. Mo ti change nsìn yìí o. Baby, mo ṣèlérí fún ẹ pé mi náà ní hùwà burúkú mọ́. I'm sorry. Mo pe o ní ṣẹ́ mi mọ́. Láti mi síta mọ́. Ilé ẹ bá tiẹ̀ síta mọ́. Ìwọ náà máa tì mí síta. Ṣá máa rí this good side of me. That's fine. Omi ló ń sún yìí. I will mú ẹbí mọ́ ẹ. I love you, baby. I love you even more. Ìjìjà nílé o, àpò nílùú àmì jó. Tẹ́ bá bí mi léèrè máa rí wí, bẹ́ẹ̀ bí mi léèrè máa rí sọ. Doctor, báwo ni? Ó kọjá àkèrè mi, òun mo ṣe mí ṣayagẹ́. Mọ́mì, ìfúnpá yín yìí ó ti ga gan. A dẹ̀ ní ká gbé yín wá sí hospital fún bed rest. Ẹ insist ẹni rárá. Ṣé mọ́mì ro nǹkan ni? Ẹ wo doctor, mummy, ẹ ṣàánú mi o. Ẹ mọ̀ pé mi ì néyàn kankan àfọlọ́hun. Ẹ̀yin nìkan ló kù mí kú o. Ẹ ṣàánú mi, nǹkan tẹ́ ń ṣe yóò dá. Ẹ jẹ́ ká lọ hospital. Mi sọ pé kẹ́ náwó sí èmi ni mo fẹ́ náwó. Ẹ jẹ́ ká lọ hospital mọ́mì. Doctor ẹ bá mi bẹ̀ wọ́n. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀, tó máa sọ pé àwọn ò fẹ́ wá. Máa kọ àwọn oògùn kan fún yín tẹ́ wọn á lò fún wọn tí ìfúnpá wọn yẹn tó máa fi lọ sílẹ̀. Ṣó ti yẹn ń sìn. Tẹ́ bá ti ń lò fún wọn, ẹ máa ṣọ́ wọn. Kọ́ máa ro anything for now. Ó ti yẹn. Okay, ẹ fún mi ní jọ́tà kí n kọ oògùn yẹn fún yín. Ogun jàlú tó yẹ ká sá àgbọ̀nwọ́ ijó gẹ̀ǹgẹ̀. Ìjìjà nílé o, àpò nílùú àmì jó. My love. Hey darling. Ṣé bó sọ fún mi pé o máa pẹ́ kó tó dé? So you are lying. Mo almost surprised, Eni. How are you? I'm good. Oh, miss me. I missed you. Orí tí mo fẹ́ pe fóònù ẹ̀ pa ni. So, baby, kí ló ṣe? Your favorite. Are you serious? Your favorite? Yes, baby. Baby, no, prepare table na kí ló ń dúró dé. Lọ jókòó náà now. Baby, na máa pẹ́. Sit back, relax while I go set the Baby, dining. not too much paparazzi, just the Mo ń fast. bọ̀ jọ. Do you need water? Are you okay? Talk to me. Are you okay? No, kí ló jẹ́ níbi tó lọ? Babe, stop now. Má dáyà jà mí. Is this a babe, kí ló ṣe? Ṣó jẹ́ nǹkan kan ni? Má dáyà jà mí now. Talk to me. Are you okay? Ìmọ̀dò ìbá ṣe bí ẹlẹ́dẹ̀, ìbá balẹ̀ tán. Ẹ̀rù ìbá ṣe bí ọba o, ìbá ṣílẹ̀ tẹ̀. Àjàpá yín lọ sáájò, onígbà wo ló máa dé? Onígbà tó òun bá tẹ́ ọ, àṣejù bàbá ṣe tẹ́. Mommy, what next? Kí ni way forward ló yẹ ká máa sọ báyìí? Tí n bá sọ pé kò sú mi, irọ́ pátápátá ni mo pa ọ́. Mi mọ gbọ́n téèyàn tó fẹ́ dá sí mọ́, ẹ̀yin dé lágbàlagbà. Maybe you suggest something because ẹ wá dúró test tá a ṣe. Àwọn ibi tá a tún kọ́kọ́ lọ wọ́n reject wa. Ibi tá a lọ gan kan ká máa ṣe test, ká máa ṣe lé gbogbo orúkọ test mi ò gbọ́ rí. Orí àìsàn yìí ni mo ṣẹ̀ṣẹ̀ ti gbọ́. Tó bá dẹ̀ ti di level tó yẹ kàn sọ pé kéèyàn máa ṣe test lọ kó máa ṣe test lọ kó máa ṣe test lọ yẹn. Wọ́n fi style sọ fún yàn pé ẹ̀yin náà ẹ wá nǹkan ṣe sọ́ra ara yín nìyẹn. Ẹ mọ̀ wọ́n pé ní hospital wọn ni àwọn kan ò ní fẹ́ declare pé just go. But tó bá ti di level tán kàn ṣáà ń dárúkọ test tán dẹ̀ láwọn ò rí nǹkan kan àwọn ò rí nǹkan kan yẹn. Èèyàn tó bá lọ́pọ̀ lọ́nà àti mọ̀ pé it's not normal.
wọ́n ti pọ̀ jù ti pọ̀ jù. mo ṣàkómọ ẹ pé mi ò bá tẹni ẹlẹ́ni jẹ́ rí ẹ̀ǹdẹ̀ ní kí tí ọmọ ẹnìkan má dáa ó gbé ẹni tó wá léwu ó gbé inú òkùnkùn kò máa tàfà sí mọ́lẹ̀ tó fẹ́ fọpọ́n pa mí lẹ́kún o kò ní tọ̀hún ó kọ́ lọ́wọ́ ó kọ́ lọ́wọ́ ọlọ́. Mummy ẹ wo ọ̀rọ̀ ẹkún kọ́ ni nǹkan tó wà nílẹ̀ yìí o nǹkan tá a bá máa ṣe sí ni kẹ́ jẹ́ ká rò kò sí ẹwọ ẹ̀yin náà èwo láti jọjọ́ èèyàn ò rọrùn gidi sùn kìdẹ̀ tún kí ṣe pa wọlé ara ẹ̀ ti yá back to school ẹ̀wọ̀n ni still the same thing láti náwó àti ṣe gbogbo ẹ̀ I'm tired o. ó wá dóríta mẹ́ta kò yé mi mọ́ lọ kò yé mi mọ́ gbogbo àbíyamọ ayé mo máa pè yí o mo pè yí o lórí Adébáyọ̀ ẹ wá ṣàánú mi o ẹ ṣàánú mi o ẹ má jẹ́ fojú sunkún o ẹ má jẹ́ fojú sunkún ọmọ o gbogbo wọn ti ń ṣe mo ṣe o mo gbàwẹ̀ mo dọ̀ lọ́sà o ẹ ṣàánú mi o ẹ má jẹ́ fojú sunkún ọmọ o ọjà tẹ fi ń pọ̀ mọ́ dàgbà ẹjọ́ ẹ má sọ ọ́ nù ẹ bá mi pàdé báyọ̀ ẹ má jẹ́ fojú sunkún ọmọ. àwọn bí ọmọ tẹ̀ ń sọ fún náà dà ẹ̀yin ní kẹ́ jẹ́ ká mọ nǹkan tá a máa ṣe o mọ́ mi. ẹ wáyé abiyamọ ẹ wáyé abiyamọ adówó ṣàkàlàmọ. ọmọ Ọlọ́run ìtọ́ṣọ́ lórun tó mọ́lẹ̀ ròrò Màlẹ́kà fi agbára rẹ̀ dèmi lámúre rán mi níṣẹ́ sórígun mẹ́rin àgbáyé. Ta ló dàbí Ọlọ́run mi o ta ló dàbí Ọlọ́run mi ta ló dàbí Ọlọ́run celestial o tó ṣèlérí tó mú lérí iṣẹ́. Ẹ kú ìjókòó yà ọ́. Ṣé tí bá bá yín sọ̀rọ̀ ẹ máa gbọ́? Bẹ́ẹ̀ni sà, mo ń gbọ́ sà. Mo ń rí ikú lórí ọmọ yín. Jésù orúkọ Jésù ni mo fojú sunkún ọmọ ó ṣe tèmi. Nǹkan kan wà lákàtà ọmọ yín tí kò ń ṣe tiẹ̀. Bí àwọn ẹ̀mí ọ̀run ṣe fi ń ràn mí bí nǹkan abẹ̀mí ni. Ṣé rí nǹkan abẹ̀mí tá à ń sọ̀rọ̀ ń gbà ẹ̀ láàrin ọjọ́ méje tí wọ́n bá dá padà tí ọ̀tá ọmọ yín bá kú ikú àkúfà ni o. Nítorí pé a fi hàn mí pé wọ́n ti yan ẹlẹ́dàá ẹnìkan jẹ. Àtúnṣe tó wà ń bẹ̀ ni pé kẹtẹ ọmọ yín nínú láti fi ohun fún lóhun nǹkan tó ń ṣe tiwọn kàn dá padà fún ní nǹkan kí gbogbo nǹkan tó wà nílẹ̀ kó bá lè tán àlàáfíà mà. Nǹkan àbẹ̀mí ẹ jọ̀ọ́ sà ṣé mo lè béèrè ìbéèrè sà? Ẹ lè béèrè mà. Ọmọ mi ò ní nǹkan àbẹ̀mí kankan tó ń sìn kò ń sìn kankan rárá. Ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ ègbé sì ni fún ẹni tí a kò fi rán tí ó ń jẹ a kò fi rán mi jù báyìí lọ. Ẹ tẹ àwọn ọmọ yín nínú tẹ bá tẹ àwọn ọmọ yín nínú wọ́n ti mọ ohun tí wọ́n ṣe ní ìkọ̀kọ̀ tí kò wọ́n sí yín lójú. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sàmú tó fẹ́ béèrè ni ṣé bí tó bá ṣáà ti dá nǹkan yẹn padà tí ń bá sọ fún wọn tó bá ti dá padà kò sí kókò sárùn. Gbogbo ohun tó ń wùlẹ̀ ló wá tán. Ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ kí n tètè máa lọ ẹ jẹ́ tètè lóyún ojú ẹ. Àlàáfíà àlàáfíà. ẹ ṣé mo dúpẹ́ sà. ẹ wáyé abiyamọ ẹ wáyé abiyamọ adówó ṣàkàlàmọgbò ó dẹ́kun ẹ̀rín. Fọláwẹ̀. Mọ́mì. Wo ibi tí mo jáde lọ lórí ọ̀rọ̀ ọkọ ẹ náà ni o wọ́n ní nǹkan abẹ̀mí kan wà lákàtà wa àtọkọ ẹ tí kò dẹ̀ ń ṣe tiyín. Abẹ̀mí, what is abẹ̀mí? Nǹkan ẹlẹ́mìí ni kò yé mi náà ṣùgbọ́n ṣàní nǹkan ẹlẹ́mìí ipò wà lá. Àsìn adìyẹ àsìn ewúrẹ́. Èmi náà mọ̀
wọ́n sọ fún mi bí ewúrẹ́ ni bí adìẹ ni wọ́n ṣàṣọ pé nǹkan abẹ̀mí sórí ẹjọ́ torí ọlọ́run ní kó bá yín o pàtàkì ibẹ̀ ni wípé wọ́n ní láàrin ijọ́ méje tí ẹ bá dá òun padà lọ fọ́lọ́hun kẹ́ ẹ dá nǹkan abẹ̀mí yẹn padà lọ fún ẹni tó ní. olódì ọkọ ẹ máa ṣàlàyé sí ìgbẹ́ ní rárá gbàrú ẹ̀ gbàrú ọlọ́ọ̀bà mi ní fojú sunkún ọmọ wò ó kò tán síbẹ̀ o wọ́n tún ní lẹ́yìn tí olódì tí ẹ bá lọ tán gbogbo ẹni tó mọ̀ nípa ẹ̀ pátá àkúfà ní o àkúfà ní o fún gbogbo ẹni tó bá mọ̀ nípa ètò lọ́wọ́ ní ẹ̀ pátápátá kò yẹ tẹ̀lé ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa kú tẹ̀léra wọn ní gbogbo àwọn tó bá mọ̀ nípa bí nǹkan abẹ̀mí yẹn ṣe jẹ́ tí ò jẹ́wọ́ wọn lọ́mọ máa kú tẹ̀léra wọn ní ìdẹ́ni fojú sunkún ọmọ ẹ̀jọ́. àfi kí bàbá dìde ìjà o. ìwọ náà ṣàlàyé fún mi tó ti dé wa débi. má sọ nǹkan kan etí tèmi nìkan kọ́ ló máa gbélé yìí mo ríre a máa bọ̀ wá wo nǹkan tójú mi rí. ẹ̀gbọ́n rí nǹkan àwọn wo rè Fọláwẹ̀ kọ́ yìí. kí ló ṣẹlẹ̀. ẹjọ́ tó lọ ẹni dààmú níbẹ̀ ńlẹ́bẹ̀yà ẹjọ́ kí ló dé olùdẹ́gún kí ló ṣẹlẹ̀ ẹnu yóò sọ̀rọ̀ lẹ́nu ni àbí wọ́n kọ́ lọ fún mi búlọ̀ ǹjọ́ yẹn. ẹ wo ìyá mi ẹni dààmú. ẹjọ́ ẹ̀ lè kú síbí o kí ló ṣẹlẹ̀. sùúrù ẹ sábà ń bẹ ìyá wa ni. bẹ̀ wọ́n fún kí ni Ọlọ́run ní jẹ́ ká rọ́gùn ẹ̀bẹ̀ òṣì kí ló ṣẹlẹ̀. ẹni sùúrù wọ́n ní ọ̀lànà kò sọ̀rọ̀ àbí ṣé kìí ṣe ẹ̀fún wà lọ́rọ̀ ẹ̀ báyìí. mo fẹ́ sọ̀rọ̀ náà ni. ẹ̀ ń wádìí ẹ̀ lóhùn ni. mo fẹ́ sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó jẹ́ tiyín tí mo gbé lọ fún àwọn ni mo wá dá padà. bó ṣe jẹ́ nìyẹn. ọmọ ọjọ́ yẹn ọmọ yín ni. ọmọ ta ni. bá a mú fún wọn. ọmọ wò ṣe bó ní ìyá dúdú ló lọmọ kò ní ṣe ìyá pupa so kí lẹ gbọ́ ọmọ wá fún. tíyín ni o tíyín ni ẹjọ́ torí Ọlọ́run tíyín ni ẹjọ́ ìṣàánú mi ẹ̀yin náà ẹ̀wò lẹ́wọ̀ ẹ̀mọ ọkọ ẹ̀ ní fojú sunkún ọmọ ẹjọ́ torí Ọlọ́run ìṣàánú mi ẹ̀yin náà ẹ̀wò ẹjọ́ alákòóbá tí kò fọ tó fìrì fọn náà nìyí. so èyí lè wá síbi báyìí kẹ́ máa ṣojú mẹ́lẹ́mẹ́lẹ́ ń gbé ká bẹ̀ ẹ̀yin kọ́lẹ̀ ń sọ ńjọ́ yẹn ń pé mi ò lẹ́kọ̀ọ́ tẹ́ni ẹ̀kọ́ mọ́ yín so ẹ lè padà wá ń sìn kẹ́ wá kúnlẹ̀ kẹ́ máa rá bàbà gbàgbé yẹn fún kíni. ẹ máa gbà mí. wọ́n ní o sọ̀rọ̀ àbí ṣé ìṣẹ́pẹ́ fún wa lọ́rọ̀ ẹ̀ lánàá kò sọ̀rọ̀. èmi àtọmọ yín náà ni àjọsọ wọn náà kàn ló kó bá kò kàn lè sọ̀rọ̀ ń sìn ni. mo ṣàtẹ̀ bá mi fa. ẹjọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti mọ́mì báyìí la ṣe jọ wà so wọ́n á wò pọ́mọ dáadáa ní mi kí n fẹ́ ọmọ àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi dẹ̀ ní èèyàn tí mò ń fẹ́ but èmi àti yẹn a máa ń jà òun ni so a wá dàrú pátápátá èmi tiẹ̀ wá fẹ́ fi ṣàkọsí pé mo ti rí olówó òun ni mo ṣe lọ sí ọ̀dọ̀ ọmọ mọ́mì kì í ṣe pé ọkàn mi ò ṣì sí lọ́dọ̀ tiẹ̀ bọ̀ mo kàn fẹ́ fi ṣàkọsí ni kó lè mọ̀ pé àwọn èèyàn tán fẹ́ fẹ́ mi pọ̀ but ìgbà tí mo wá débẹ̀ bákọ̀bákọ̀ ṣá ká má fọ̀rọ̀ ògùn èmi àti ẹ̀ á tún wá sẹ́tù padà ìgbà yẹn ló wá di pé mo bẹ̀rẹ̀ sí ní máa fòrò ọmọ tiwọn tó fi wá di pé bákọ̀bákọ̀ ṣá. bákan báwo because kò yé mi bákan báwo dẹ̀ sọ̀rọ̀. bákan yẹn náà ni ó mú mi padà lọ sọ́dọ̀ ẹni tí mo nífẹ̀ẹ́ nígbà tí mo ṣì wà ní ọ̀dọ̀ ọmọ ọmọ mi òun ò dẹ̀ kí ń súnmọ́ mi dáadáa òun máa wá ń súnmọ́ mi dáadáa so ìgbà tí mo wá lóyún mo tó dẹ̀ pé lé ọmọ wọn ni mo wà mo á wò pé kí n kúkú fi tà wọ́n lọ́rẹ nígbà tó jẹ́ pé ọwọ́ mi náà ni ọmọ wọn ti bákọ̀bákọ̀ ṣá èmi àti Bánwò á súnmọ́ra wa so ní gbogbo píríọ̀dì yẹn mi ò dẹ̀ rí bákọ̀bákọ̀ ṣá píríọ̀dì tí mo ovulate ni ọmọ wọn súnmọ́ mi gangan so òun ni ó ní oyún ṣùgbọ́n èmi àti ẹ̀ náà a ti wà papọ̀ gbogbo píríọ̀dì yẹn mo ṣì ń rò pé mo máa kúrò nílé ọmọ tiwọn ṣùgbọ́n ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ mo rò pé kí n tiẹ̀ tó kúrò
kí n fi gbogbo period rẹ̀ wọ́n lẹ́kún ni mo ṣe ń jẹ́ kó máa tọ́jú oyún ṣùgbọ́n èmi àti Báyọ̀ náà a lọ́rọ̀ àjọsọ mo wò pé kò ní dá kọ́mọ mi má ní father figure so mo ti sọ fún Báyọ̀ pé òun ló lọ mọ́ pé bọ̀ kó kàn ṣe fún mi ní time pé torí ṣọ́ọ̀kì Báyọ̀ ò mọ̀ ó tọ́ ọbẹ̀ o is not actually at the center of it èmi náà ni mo sọ fún bẹ́ẹ̀ so pé ká ṣáà fi rẹ̀ wọ́n lẹ́kún òun ṣe wá padà wá ń pé òun fẹ́ wá gba ọmọ ṣùgbọ́n òun kọ́ ló ní ọmọ mi bá ń wo gangan ni olóyún. ó ṣe nǹkan tó tó yìí. Ọ̀làwẹ̀ èṣù ni ẹ́. èṣù yá mi lò ní èmi kọ́ ló. èṣù ìwọ gbọ́ngàn ní èṣù. ọlọ́run ìjọba ọmọ apàdé àgbákò gbàgbákò lójú olókúnlẹ̀. wà àǹtí mi. ṣàṣàánú mi ẹjọ́. àǹtí mi ò. ṣàṣàánú mi. bó la ti rọ́mọ yìí Olúwa. tẹ́ bá wò dáadáa ẹ máa rí i pé ó jọ ọmọ yín gbogbo nǹkan ló fi jọ ẹ lè ṣe DNA tẹ́ bá fẹ́ ṣe mọ́ mi èmi gbà mo mọ̀ pé ìyà tí mo sá fún níjọ́ yẹn mo máa padà wá jẹ mo ti ṣetán láti torí mo mọ̀ pé mi náà ni mo ṣokùnfà ikú bá ń wo. kí ló wí kí ló sọ kí ni mo gbọ́ sétí mi yẹn ẹ gbọ́ mọ́ mi ṣokùnfà ta ni mọ́ mi ẹ sọ̀rọ̀ ẹ gbọ́. ẹ sọ pé rọ ni àǹtí mi ẹ sọ pé rọ ni. àti àtọwọ́ ẹ máa bá yí ẹ máa bá yí yẹ báwo Fọláwẹ́ báwo lájú Fọláwẹ́. Ìdí iná ni mo ti wá fi ọwọ́ mi fi pa ọkọ mi. Irú kádàrá wo lọ́mọ ìgbé wá jáyé? Ṣé pé agbára wọn ni mo máa bímọ ìsirò orúkọ wo ni mo fẹ́ sọ ọmọ ọdún mi? Ṣé yé owó Ọlọ́run? Ó ṣe wá fi mi ṣe sábà bí àbúrú báyìí. Fọláwẹ́. ẹ pẹ̀lẹ́ mọ́ mi ẹ kú àtẹmọ́ra ma ẹ pẹ̀lẹ́ mo máa fẹ́ bí láwọn ìbéèrè kankan ma ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ma ṣe try láti record bó ṣe ń ṣẹlẹ̀ àbí lẹ́yìn ìgbà tó ṣẹlẹ̀ ẹ mọ̀ I need torí tabanika take ẹjọ́ yìí up a máa need the evidence láti corroborate claims wa ní court. Evidence? Lérò bí mo ti fẹ́ rí evidence. Ẹjọ́ tá a sọ yìí bí ti ẹni rò pé rúkọ báyìí lè ṣẹlẹ̀ ṣebí ìjà ni mo rí táwọn méjèèjì ń jà. Ìyẹn fọkọ ẹ sílẹ̀ ojú mi. Tí Fọláwẹ́ tó mú bá wò ó tó ń dẹ gbogbo ọ̀dáyọ́kọ̀ tí lóògiri báyìí bá rí. Bàbá wọn ṣe forí lóògiri tó jáde mọ́lẹ̀ tó kú nìyẹn o. Ọlọ́run. Láti mo fẹ́ rò fún. Mọ́mí Cherry, ibi tó dé dúró báyìí, a lè jẹ́ kó mọ yẹn lọ láì jìyà. Ó gbọ́dọ̀ fojú balẹ̀ ẹjọ́. Wọ́n ní nǹkan tó ṣe yẹn kò sẹ́ni tó gbọ́dọ̀ ṣègbè. Ṣé rí nǹkan tá a máa ṣe mọ́ mi? Àti rojú àbí bá jẹ́ kí ìyá yìí jẹ mí gbé. Ẹ bá yẹ kí ìyá yìí jẹ mí gbé. Àbọ̀ ìkọ̀kọ̀ sọ sí mi lọ́kàn bá ṣe sọ̀rọ̀ sí. Àwọn Yorùbá ló sọ yìí pé ìkọ́ni ẹni ò ń di méjì kì í ló bí èèyàn. Tí bá torí gbọ́rọ̀ yìí ṣe ká mi lára àbí bó ṣe dùn mí tó, tí bá ní kí n gbé gbèsè
kó má wá di wípé Olúwa wa kábàámọ̀. Tí mo rò sí ni wípé kí n fìjà fọ́lọ́run jà, kí n jẹ́ kọ́lọ́run gbèjà mi. Torí tá a bá ń fa ọ̀rọ̀ yìí lọ tá à ń fa bọ́, kó má di wípé ọmọ ìyá wa lọ ní miscarriage. Oyún á tún bàjẹ́ kí wọ́n lè rè mí. Kí ló fẹ́ jèrè mí? Very summer. Báwo? Àǹtí mi. Kí lẹ fẹ́ kí n ṣe? Tó bá jẹ́ wọ́n ni, kí ló máa ṣe? Mọ́mì, kí lẹ sọ? Ẹni tó bá jẹ́ mi ni kí ni máa ṣe? Mọ́mì, ilé á dàrú, òkú á sùn, ọ̀nà á bàjẹ́, ilé á dàrú, ọ̀nà á dàrú. Kí ni máa ṣe tó bá jẹ́ mi ni? Èèyàn á pa mí lọ́mọ ẹni pé kí ni máa ṣe? Àǹtí mi, ẹ jọ̀ọ́ ẹ fún mi fóònù yìí tí mo lẹ́lẹ́kan, ẹ rí nǹkan tí máa ṣe. Ìwọ, ṣe báwo ló sùn sílẹ̀ yìí tí kò lè sọ nǹkan kan, ọjọ́ yẹn ń ṣẹnu belebelebele. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta gbogbo yín pátápátá ẹ̀ ń rí mi wò bí ìràn, máa jẹ́ kẹ́ kú sẹ́wọ̀n. Wo ìwọ, máa ń mẹ́sàn pé mo balẹ̀ ayé yín jẹ́. Ẹni ṣerú ẹ̀ mọ́ láyé yín. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín àti ọmọ yín gbogbo yín ẹ máa kú sẹ́wọ̀n ní ẹ pa ẹ̀gbọ́n mi. No. Ọ̀gá ẹ káàsán, ọ̀gá ìjọ ẹ káàsán. Àwọn tó pẹ̀gbọ́n mi wá mi báyìí mo ti tilẹ̀kùn mọ́ ẹ má mi kó gbogbo wọn. Mo fẹ́ rán wọn lọ sẹ́wọ̀n ẹ jọ̀ọ́. Mo ti rẹ́ni tó pẹ̀gbọ́n mi, ọ̀gá ìjọ. Kí má ti ka àbámọ̀ bẹnu, má jẹ́ ti ka àbámọ̀ bẹnu. Àfẹ̀yìnsọ́wọ́ sí o. Àfẹ̀yìnrìn láti sẹ́yìn dé Èkìtì. Àrọ́jú àpè màálù ẹni tó rọ̀dá kàkà kó yín ni o. Kàkà kó yín ni. Kò yín ni. Ọ̀rọ̀ ló dá sí ní lápò. Ìwà mi kó má máa mú mi jó kígbẹ́ o, ẹ̀dá mo bẹ̀bẹ̀. Ẹ wáyé abiyamọ, ẹ wáyé abiyamọ, àdánwò ó ṣàkàlà máa pọ̀, ó dẹ́kun ẹ̀rírí. Bìlísì tó ṣe gúnugún ló mú wọn kókó mórí ẹ̀yìn. Àwárí àgàn ló mú kó dábàá bí ikú. Ogun jàlú tó yẹ ká sá àgbọ̀nwọ́ ijó gẹ̀ǹgẹ̀. Ìjì ń jà nílé o, àpò nílùú àmì jó. Tẹ́ bá bí mi léèrè máa rí